ẹni ò máa yé ló ń páyé ó sí ó ayé kù síbi kan. Alahaumo ejehal umori bili ayri ṣe tèmi nire. Àdúrà mo gbà Ọlọ́run ọba. Ayé kò sí. Ẹni ò máa yé ló ń páyé ó sí ó. Alahaumo ejehal umori bili ayri ṣe tèmi nire. Ṣe tèmi nire o. Àdúrà mo gbà àdúrà ló gba agbára kan. Ya Rabbi istajib du'ai. Gbọ́ àdúrà mi Ọlọ́run mo gbà sí ọ. A kì í mọ orúkọ Ọlọ́run ọba kíyà ó jẹ ní. Wẹ̀jẹ̀ hálẹ́lì ní kọ́lẹ̀ jíkẹ́ farajà. Gbogbo ohun tó lè nílé ayé mi kó dẹ̀rọ̀. Gbogbo ohun tó lè kó dẹ̀rọ̀. Pátá ayé kò síbi kan. Ayé kò síbi kan. Ẹni ò máa yé ló ń páyé ó sí ọ. Alahaumo ejehal umori bili ayri ṣe tèmi nire. Ọlọ́run ọba má dágun Lásárọ̀ mi. Wàmún yatawakal alalaye fahuwa hasbu. Agbọ́kàn lọ́lọ́run ọba kì máa ń jogún òfò. Ọba aláforíjì wá foríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ya Gafar ighfirli innallah Ghafurur Rahim. Astaghfirullah ni mo tọrọ. Ayé kò síbi kan. Wá foríjì mi o. Ẹni ò máa yé àpáyé ó sí ọ. Umori bili ayri ṣe tèmi nire.
sin Ọlọ́run tòótọ́ o kì í ṣe ẹlẹ́ṣẹ̀ lójú ara rẹ báyìí o ẹlẹ́ṣẹ̀ ni ọ́. èmi ẹlẹ́ṣẹ̀ báyé mi ṣe máa dáa tóòrùn mi máa sùn wọ́n ni mò ń bá kà. gbẹ́dẹ̀ dákẹ́ ta ló sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ dídé mo ní kó dídé. ó yá sí ìtẹ́ tó lòun ti ń ṣàdúrà. ṣó rí nǹkan fúnra ẹ̀ àwọn ìṣẹ̀dá tí Ọlọ́run dá ni ìwọ jókòó lé tó ti ń ṣàdúrà ẹ̀mí tó wà lára ẹ̀ kọ́ ló wà lára wọn ni ò ní bọ́m̀bẹ̀ mú un ká lọ. mú un ká lọ. Tọ́lọ́run bá sọ fún kó wá wá pé kó wá o ta ló lè mí lọ́wọ́ aláwọ̀ akú oníṣègùn àròrò ikú àpàdà ṣe Ọlọ́run. Who is there? Hold on, I'm coming. Oxi. Whoa, Joan. No, okay. Oxi. Bismillah.
ó tiẹ̀ bèrè báwo níbi tí mo lọ. mo wò pé kò jẹun tán náà kí n tó bẹ̀rẹ̀ ni báwo ni bẹ́ẹ̀ ìdarí ẹ lọ dáadáa. same thing náà ni o the usual excuse náà fún wa you are not qualified you are qualified, you are not experienced and nobody will fún wa ní opportunity àti practice nǹkan tá a study in school. bọ́lá tí wọ́n fẹ́ rí experience ṣàfẹ́ mú títí àbá fẹ́ lọ rà lọ́jà ni 5 years experience 4 years experience ta ló fẹ́ fún wa lẹ́sìn báwo la fẹ́ experience ẹ̀ but ó bọ́ àṣà because mo meet man kan bẹ́ẹ̀ ó dẹ̀ dàbí èèyàn náà ní wọn bá mi báwọn méjì mẹ́ta kan sọ̀rọ̀ pé opening máa wà then wọn kò mọ nìkan náà next week so let's just keep up our life. ṣé ẹ máa fẹ́ mi wọ́n náà dùn wá. Abdulhakeem mo ṣe dùwà lórí ọ̀rọ̀ ìmọ́júmọ́ yẹn. ó mà ṣe. bí mo ṣe ṣe tán mo sùn lọ síbi tí mo wà àmọ́ mi rí ìṣípayá kan. ìṣípayá yìí dẹ̀ jẹ́ nǹkan tó bà mí lẹ́rù kan. Abdulhakeem. kò sí bó ṣe lè wò kó jẹ́ a máa bẹ náà tì mí a wọlé àdúrà tì mí nǹkan tó bá wù kó rí sọ fún mi jọ. mo rántí pé bàtà wà ní yunifásitì ó sọ fún mi nípa àwọn guys kan ní department ẹ̀tẹ́jọ́ máa ń rìn ó ṣàlàyé fún mi nípa bó ṣe ń disturb ẹ láti join ẹgbẹ́ òkun. Yeah, that's true. ó rántí láti sọ fún mi pé o gbọ́ nǹkan táwọn guys ń sọ by joining them in cultism. Farinat, mo ń béèrè lọ́wọ́ mi ní àwọn tí conclude. mi ò bí ẹ mo mọ̀ ni ṣùgbọ́n mo wá fẹ́ kó jẹ́wọ́ fún mi. nǹkan méjì ni mo fẹ́ bí ẹ. nǹkan tí mo mọ̀ ni mò ń sọ. tó mọ̀ nípa kíni. Abdulhakeem nínú dùwáwò tí mo ṣe lórí ọ̀rọ̀ ìmọ́júmọ́ yìí ni mo sọ fún yín pé mo rí ìṣípayá nínú ìṣípayá yìí a fi mí represent ẹ torí pé mi ni mò ń bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí mo dẹ̀ rí dájú mo rí ní pé ó ti pa ẹ̀dá kan àbí àwọn ẹ̀dá kan sáyé ó ṣeé ṣe gan kó jẹ́ pé ẹ̀mí èèyàn ti bọ́ lọ́wọ́ ẹ̀. listen Farinat mo fẹ́ I just 2 questions pé mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ jọ kí ló wà nípa mi tó mọ̀ àbí ṣé ó ní ìrìn kankan tí mo rìn àbí gbèsè kan tí mo gbé tí màá ti ọjọ́ sọrí ni. In the first place, èmi ni mo pè é mo sọ pé báwọn èèyàn disturb me kí wọ́n á join kan. I told you myself ṣe pé o find out now. So why to wan talk me pé o dey so invariably tó bá rìn tàn tó bá ní mo pààyàn rí wàá believe me o. Abdulhakeem, I've never been more sure of anything in life. Nǹkan tí mo mọ̀ tó dẹ̀ dá mi lójú ni bíbèrè tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ìwọ rèé èmi rèé Ọlọ́run ló ṣì kẹta wá. Bíbèrè tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ká lè mo bá ṣe tẹ́ bí Ọlọ́run ni kójú tún lè wá sọ́rọ̀ ayé ẹ̀. Farinat kò sí nǹkan náà láyé tí mi ò lè fi búra kódà mo fi kà á bá búra kí ló pè mí iná mo ní mi wà involved in anything tó jọmọ́ báyẹn ṣé mi mọ̀ kan tí mo sọ ni. Abdulhakeem, yes kò sí nǹkan tí kò sí nǹkan tí mi lè fi búra ẹ̀ ó dẹ̀ fi ń lọ mi pé kí ni ṣé mo àbúrò ọ̀rọ̀ òlélẹ̀ ẹgbàá mi wọ́n máa kí wọ́n ṣe kòǹgẹ́ aburú máa kí wọ́n sábàbí aburú kẹ̀. Abdulhakeem, Farinat mami bẹ́ẹ̀ mo fi Al-Qur'an bèbí alápọ̀nlé ọ̀rọ̀ Ọlọ́run ọba mo fi búra fún ẹ tó bá jẹ́ wípé èmi Abdulhakeem mo ṣe ẹgbẹ́ òkùnkùn lé gbogbo pátápátá ìgún tó ń bẹ nínú kúrò. wáá tó gbà lọ́wọ́ mi ó fẹ́ kí n búra ní bá mi jẹ́ kí n búra yẹn fún yẹn kọ́kàn lè balẹ̀. kí ló dé tó gbà. Abdulhakeem, ẹ̀rù ẹ bà mí ẹ̀rù ẹ ń bà mí. lọ́nà wo. ó dàbí pé mi ò rí ẹ rí. Farinat. Abdulhakeem, Al-Quran ìwé alápọ̀nlé. bẹ́ẹ̀ni èyí tó dá mi lójú dé ni Farinat ìkọ̀kọ̀ o ti fẹ́ sọ̀rọ̀ di tí ò yẹ kó ṣẹlẹ̀ o jẹ́ ká fi sùúrù sí o. Abdulhakeem, yes. jáde kúrò nínú ilé nísìn
Mi ò fẹ́ pariwo. This very minute, please get out of my house now. Abdulakim, I am trying to be calm. No, don't touch me. Abdulakim, no, you've gone to the extreme. Mi ò fẹ́ fi ojú mi kàn ẹ́ mọ́. Ṣorí ìbínú mi kì í ṣe torí pé o ṣe ẹgbẹ́ òkùnkùn rí o, torí pé nǹkan tí mo mọ̀ ní. Ṣùgbọ́n bíbẹ̀rẹ̀ tí mo béèrè lọ́wọ́ ẹ̀, mo expect kó confess fún mi. Ká lè jọ mọ bá ṣe fẹ́ tọrọ, ká lè jọ mọ bá ṣe fẹ́ bẹ Ọlọ́run ni. But you denying and then trying to swear with the Holy Quran. Kí ni ìgbàgbọ́ ìgbà tó bá nígbàgbọ́ nínú Al-Quran? Kí ló ń pè ní ìgbàgbọ́ nínú Ọlọ́run gbà tó bá gbà mí gbọ́ tí mo fi kà bá bùrọ̀? Abdulakim, get out of my house. I am going nowhere. Get out of my house! We are going to solve Abdulakim, this. get out of my house! You don't have to Get out! Get out! Get out this minute! Get out! Get out! Get out! Ẹni tó mọ àti wáyé olùnàgún lọ́ọ̀lọ́mọ àti lọ́rẹ̀ ó ká lọ sí mi. Ọlọ́run tó mọ àti wáyé ẹ̀dá lọ́ọ̀lọ́mọ àti lọ́ọ̀bá fẹ́ bá kan. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Hemi. Wal kitabil mubin. Wal kitabil mubin. A máa fọ́ tọ́ kéwú ni. Èyí ṣe pọ́kàn sí lọ́wọ́, ó máa fọ́ tọ́ ni. Inna anzalnahu fi laylatin. Inna anzalnahu fi laylatin. Mubarakatin. Inna kunna munzirin. Fiha yufuraku. Kullu amrin hakim. Amran min indina. Inna kunna mursilin. Rahmatan min rabbika. Innahu huwa sami'ul alim. Fún inú istihara tí mo ṣe lórí àlá méjèèjì tó lá ntọ́lọ́run fi hàn mí ó ní wípé kì í ṣe Abdul Hakimi tó ìtorí ẹ̀ ṣàdúà ó ní àwọn àlámọ̀rí tó rí ìwọ gangan lọ́lọ́run bá mi ń pòwe fún ìwọ gangan lọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí o. Ṣé mi àdúrà tí mo ṣe kì í ṣe torí ara mi torí ọ̀rọ̀ Abdul Hakim náà ni. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn máa ní ṣàdúrà fún yàn kan tó jẹ́ sí pé àlámọ̀rí ìgbésí ayé yẹn lọ́lọ́run máa fi hàn yàn
ẹni tọ́lọ́run bá sì fẹ́ràn ní ṣe léyìí fún torí Ọlọ́run kì í fara pamọ́ ń jà wọ́n ní tiẹ̀ ń yá gbogbo àlá tó lá pátápátá yẹn ìwọ ló bá wí tọ́lá Abdul Hakeem tó ń wò yẹn kò ṣẹgbẹ́ òkùnkùn bèlè pé yóò sọ pé òun pa yẹn ìwọ ló ti pa ìṣẹ̀dá kan sáyé ìṣẹ̀dá yìí nínú ń bí ní ń bọ ọjà kódà tó bá rántí àlá tó lá wípé òun bọ̀ mọ́sálásí Abdul Hakeem yọ sí ọ ó palẹ̀ rẹ mọ́ pé wọ́n jí ọ gbé Abdul Hakeem ṣẹgbẹ́ òkùnkùn ìṣẹ̀dá yẹn ló yọ sí ọ tó gbé ọ tó lo àwọ̀ Abdul Hakeem ó rí i pé Abdul Hakeem fi lè sọ pé òun fẹ́ fi Al-Qur'ani búra fún ẹ torí pé kò ṣẹgbẹ́ òkùnkùn ni. ṣé òun mi ìpa ìṣẹ̀dá Ọlọ́run kankan rí bẹ́ẹ̀ mi ìṣebi ṣẹ̀dá ọmọ ìkejì mi mi ò sì tún rú ibi sí ẹnì kankan. òwe ni wọ́n fi pa fún yẹn sọ ráyé tá a wà yìí ayé yìí ò sì fẹ́ nìkan ìwà àwọn ẹ̀dá tá a wà lórílẹ̀ ayé yìí àpọ̀ kì í sa ọmọ ànábì Ádámà nìkan àwọn ẹ̀dá kan tó ń bẹ lórílẹ̀ ayé yìí tá a jọ ń gbé ayé akálàsì àwa lè mọ́ ìrìnà rí wọn jẹ́ ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀. ẹ wò sítámì excuse me ẹ jọ̀ọ́ mo ti fẹ́ máa lọ. wá ibo ló ń lọ látàárọ̀ ló ti jẹun ó fi pọ́ọ̀tù àtàbọ́lẹ̀ ṣé mi ni kí n bẹ́ẹ̀ fọ pọ́ọ̀tù àtàbọ́ ni ó yá ṣé o ti rí mo lè bẹ́ẹ̀ fọ abọ́ ṣùgbọ́n pé pọ́ọ̀tù yẹ kó lọ fọ. sítámì wàhálà yìí pọ̀ mo sọ fún yín pé mo ń kánjú lọ sí mọ́ṣáláṣí mo sọ fún yín mo ní mo ti pẹ́. ṣé ò ní wá fọ abọ́ tí mo ní kó fọ ó ní wàhálà mi pọ̀ ṣé mi ni kí n fọ abọ́ fún ẹni tó ga o. ọmọ adarí wo kan mà ló domi sí mi lára. ọmọ adarí wọn lójú rárá wọn lè ṣe yàgò lọ́tún yàgò lọ́sí kan tó dà mí ṣọ́rọ̀ báwọn nìkan láwọn olókòókò náà ni. inú yẹn rún mi bí ìtúbọ̀ mi kì í tí yàgò lọ́tún. ilé tó ń dá mi dó báyìí wọ́n mọ́ ẹ. mo má bínú. ó lágbára o. kí lè máa ṣe báyìí. ń pàrọ̀ aṣọ mi ni ṣé lè ṣàwà mímọ́. mo ń kọjú lọ sí tòmátì. Subhanallah, Allahu Akbar. torí kì í ṣe omi tó dá sí lára yẹn kì í ṣe ń gan ló dùn ìgbà tí ó fi padà lọ sílé lọ chíǹjì aṣọ ẹ̀ kò bá jùmọ̀ àti tó fẹ́ kí mọ́ jímọ̀ tí ò bá mọ̀ yìí ń ló dùn sórí oríṣiríṣi àwọn àlìjànú ló wà àwọn àlìjànú kan bẹ tó jẹ́ sí pé wọn kì í ṣiṣẹ́ ẹbí tó jẹ́ sí pé hábùdú ni wọ́n olùjọ́sìn fọ́lọ́run ọba ìkan nínú wọn náà lórí tó ṣe wípé ó da omi sí lára yẹn àbí kí ló lè mú àlìjànú sọ pé òun fẹ́ lọ kírun jímọ̀ àwọn eléyìí ò kì í ṣe oníṣẹ́ ibi kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa náà Al-Qur'an tá fi rán ànábì Muhammad ba'da ta'awuz wal basmala qul uhiya ilayya anna ustama'a nafarun min al-jinni faqalu inna sami'na qur'anan ajaban ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún wọn náà Al-Qur'an wípé òun ké Al-Qur'an èyí tó lọ́n fi rán òun àwọn àlìjànú kan wọ́n ń gbọ́ kíké Al-Qur'an tí a ní Muhammad ké Al-Qur'an tí ń ké yìí ohun tó fi ń ké ó dùn torí pé ànábì la fọ ohun tó dùn láti fi ké Al-Qur'an ìràn púpọ̀ jù àwọn àlìjànú yìí wọ́n gbà tọ́lọ́wọ́n ba látara ní Muhammad so ntọ́lọ́n bá fi lè sọ wípé súrà yìí o Suratul Jinnu tọ́lọ́ ń ròyìn àwọn àlìjànú ó ń jẹ́ sí wípé àwọn àlìjànú dáadáa ń bẹ tọ́lá àwọn àlìjànú tó ń wò yìí
ìran míì tó ń bẹ nínú wọn torí bá a ṣe wà lórílẹ̀ ayé ta rí mùsùlùmí ta rẹ̀ ń tó jẹ́ kèfèrí ta rẹ̀ ń tó jẹ́ pé tí ń jọ́sìn fọlọ́run àti tí ń jọ́sìn fọlọ́run ọba ọ̀ṣẹ́ bọ́ bẹ́ẹ̀ náà níbẹ̀ lára àwọn àlìjẹ̀nú náà àwọn eléyìí ló jẹ́ sí wípé ilé ẹ̀gbin ló ti máa rí wọn tí wọ́n máa gbé àbí ibi tó jẹ́ sí wípé bí ilé ìyàgbẹ́ ni o àbí bí ilé ìwẹ̀ ìdínú táwọn àgbàlagbà fi máa ń sọ fún yàn wípé ẹ má máa wẹ̀ ní hòhò mọ́ ẹ má máa wẹ̀ ní hòhò ẹni tí wọ́n bá ní hòhò rẹ̀ táwọn àlìjẹ̀nú bá ní hòhò rẹ̀ wọ́n láǹfààní wọ́n lágbára àti gbé àwọ̀ rẹ̀ wọ̀ láti lọ fi ṣiṣẹ́ ẹbí èyí ni ò fi dáa kóbìnrin ó máa sùn ní hòhò pàápàá jùlọ obìnrin ní òmùrún sùn àwọn àlìjẹ̀nú yìí sì rèé tó jẹ́mi àìrí yìí wọ́n mọ bóbìnrin míì lájọṣepọ̀ ẹlòmíì ni wọ́n sọ wípé òun lọ́kọ ọ̀run wọ́n bóun ṣàṣepọ̀ lójú oorun kódà tó bá jí yóò mọ ní feelings pé wọ́n ṣàṣepọ̀ pẹ̀lú òun tán ni ọkọ ọ̀run tí wọ́n máa ń sọ fáwọn ni àlìjẹ̀nú ẹ̀mí ẹ̀rí ní bá wọn ṣàṣepọ̀ mélòó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ èyí tá a ti gbọ́ la fẹ́ sọ ni àbí èyí táwa gan ti ẹ̀rí èyí tó ṣẹlẹ̀ tán wọ́n á pè mí fún gan irú ohun tí ń bẹ lórí ẹni tó ń ṣègbéyàwó iná ní ń bẹ lórí àlìjẹ̀nú tí ń gbénú lé wọn ìyẹn ló wá ń wò wípé irun àdámọ̀ ọ̀hún ó ṣe jẹ́ pé irú ẹ̀ náà ló náà lọ ṣe ló fi wá ń lọ ọmọ lórí ní fi ń lọ ọmọ lórí ní fi ń lọ tí ì bá ṣe àbárúkọlá rúkìá tá a ṣe ọmọbìnrin náà bá gbẹ́mìí mi kì bá báyàwó ṣiṣẹ́ jẹ́ àti rẹ̀ ń ta tún ṣe rúkìá fún tó jẹ́ sí pé bí ìbásọ́lá apá sáré tètè débẹ̀ nǹkan mi ò bá ṣẹlẹ̀ nígbà tálìjẹ̀nú ti ń bẹ nínú ẹ̀ tí ó máa sọ̀rọ̀ láwọn ẹ̀mí ẹ̀rí náà ó ní ká má bùn wípé òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni ọmọ wọn ni wọ́n ń wọ́ ẹ̀ lù débi pé ọmọ wọn wá padà jáde láyé tọmọ àwọn kú ló bí òun náà tó ń fi kó sínú ẹ̀ tí fi wé kátàkátà. ìyá ṣeun mo mọ̀ pé mo ti ṣe àṣìṣe báyìí ṣùgbọ́n ọ̀nà wo la wá fẹ́ gbà gangan tí àjálù tẹ́ sọ pé fẹ́ ṣẹlẹ̀ yóò fi wá ní ṣẹlẹ̀. fọkànbalẹ̀ tọ́rọ̀ bá rí báyìí ó ní bá ṣe máa ń ṣe máa fún ẹ ní bí wọ́n ṣe sa istighfaru léyìí táwọn àgbà àfáà máa ń pèpè ọ̀pá istighfaru ìyọ̀ǹde fún ẹ ọjọ́ 3 ló fi ṣe o ọjọ́ mélòó ni mo pè fún ẹ ọjọ́ 3 ló fi ṣe bó ṣe ń ṣe láàárọ̀ ló ṣe lọ́sàn-án ló ṣe lóru kódà tó bá dáa jù tí ó dáa jù ní pé kó fi wọ hálùwà tó ò ní rẹ́dọ̀ ọlọ́run kankan ju bọ́ lọ́wọ́n bàrẹ̀ lọ́mọ bá ní gbólóhùn lọ inshallah rahman tó bá ti ṣe inú ọlọ́run yọ̀ sí ọ ọlọ́run forí gbé ọ kọ́lá lè jẹ̀nu tó ṣe léè fún tó yẹ pé ìgbà ìmọ̀ ló ṣe ò mọ̀ òun náà ń mójú kò láì fi rẹ̀ inshallah rahman abarakola anabi wa muhammad. Astagfirullah, 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 ayé kò síbi kan ẹni ò máa yé ló ayé ò sí o ayé kò síbi kan àlàhà ọmọ ìjìhà ọmọ rí ìbílẹ̀ àìrí ṣe tèmi nírè àdúrà mo gbà ọlọ́run ayé ayé kò síbi kan ayé kò síbi kan ayé ò sí o ayé kò síbi kan ẹni ò máyé ló máyé ò sí ọmọ ìjìhà ọmọ rí ìbílẹ̀ àìrí ṣe tèmi nírè o àdúrà mo gbà àdúrà ló gbà agbára kan ya Rabbi istajib du'ai gbàdúrà mi ọlọ́run mo gbà sí ọ a kì í mọ orúkọ ọlọ́run ọba kíyà ó jẹ ní wẹ̀jẹ̀ hálẹ́lì ní kọ́lẹ́jì kẹfàrájà gbogbo ohun tó lé nílé
máa yẹ ló ń páyé òsì o. Alẹ́ ọmọ èjì ha ó mọ̀rí bílí ayé rí ṣe tèmi nírè o. Àdúrà mo gbà ó. Ọlọ́run ọba má dágun lásọ̀rọ̀ mi. Wàmún yatawakal alalai fahuwa hasbu. Agbọ́kàn lọ́lọ́run ọba kì máa ń jogún òfò. Ọba aláforíjì wá foríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ya Gafaru igifirili inallah Gafuru Rahim. Astagfuru láì ní mo tọrọ. Ayé kò síbi kan. Má foríjì mí o. Akim, there's something I don't understand. Ṣé wo náà wà lára àwọn cultists nígbà táwọn wà school? Why? You of all people, why? Okay, believe it, take it that Farida to believe me, and you of all people, kí ni nǹkan náà pa mi tó mọ̀? Ìwọ ló introduce Farida to me na kó di fabulous ní fẹ́ra. You and I have been friends like since forever. Mo dágbére bí kankan má bà mí bẹ́ẹ̀ ni ṣé mo rìn tó lè fa kó suspect bí I'm into cultism or something. So why are you doubting me of all people? Akim, you know Farida is a gifted person. Like she's very, very spiritual. Yeah, I'm not doubting that. She's very, very spiritual. Yeah, I know. Kò dẹ̀ lè rí nǹkan kó sọ pé báyìí lòun rí kó má rí bẹ́ẹ̀. Akim, you can tell me. If anybody is going to doubt me in the entire universe, is this supposed to be you? Are you supposed to be in that shoe? What about me don't you know? What about me don't you believe? What about me can't you tell? What about me don't stop anybody? Don't about sort of anywhere. What are you going to do? He can never do that. Calm down. You're saying this. Calm down. Oh God. Calm down, please. God. I understand. So what do we do now? I'm sorry I screamed. It's fine. It's fine. Kò gbé call mi mọ́. Mo ò mọ ibi tí mo fẹ́ wá sí. Wọ́n ní ṣé kí n sáwà báyẹn. At least there's nothing about me tó lè sọ. Níbi tí wọ́n àti mọ́mí bàbá mi bá sọ̀rọ̀, á gbọ́ tó bá lè lọ bá. Yeah. That's a good idea anyways. Please, do this for a friend. Do this for a friend. Move forward back there and you won't regret it, please. It's fine. Look at me. I love Farida. I know. You don't know. I know. Ayé kò síbi kan. Ẹni ò máa yẹ ló ń páyé òsì o. Ayé kò síbi kan. Alẹ́ ọmọ èjì ha ó mọ̀rí bílí ayé rí ṣe tèmi nírè. Àdúrà mo gbà Ọlọ́run ayé. Ayé kò síbi kan. Ayé kò síbi kan. Ayé òsì o. Ayé kò síbi kan. Ẹni ò máyé ló ń páyé òsì o. Ọmọ èjì ha ó mọ̀rí bílí ayé rí ṣe tèmi nírè. Ṣe tèmi nírè o. Àdúrà mo gbà ó. Àdúrà ló ń gba agbára kan. Ya Rabbi istajib du'ai. Gbọ́ àdúrà mi Ọlọ́run mo gbà sí ọ. A kì í mọ orúkọ Ọlọ́run ọba kíyà ó jẹ ní. Wẹ̀jẹ̀ hálẹ́lì ní kò lè jí ké farajà. Gbogbo ohun tó lè nílé ayé mi kó dẹ̀rọ̀. Gbogbo ohun tó lè kó dẹ̀rọ̀ pátá ayé. Ayé kò síbi kan. Ayé kò síbi kan. Ayé ló ń páyé òsì o. Ayé kò síbi kan. Ẹni ò máyé ló ń páyé òsì o. Alẹ́ ọmọ èjì ha ó mọ̀rí bílí ayé rí ṣe tèmi nírè.
gbọ́kàn lọ́lọ́run ọba kì máa ń jogún òfò ọba aláforíjì wá foríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ya Ghafaru ighfir li innallah Ghafurur rahim. Astaghfirullah ni mo tọrọ. Wá foríjì mi o. Farida. Farida. Ó má dàbí ẹni pé kò sí nílé. Láti bí ọjọ́ mẹ́ta tí mo ti kọ́ lọ bàbá mi pé ṣó pé ni. Faridat. Nọ́mbà ò lọ sí ẹ̀. Láti jọ yẹn náà. Even mo dé ọ́fíìsì ẹ̀, wọ́n ní wọn ò gbúròó. Mo tún pe mọ́mì kan láwọn tí ń try àti pè. Ẹ ká sàn ṣe, ẹ pẹ̀lẹ́ mà, ẹ ra mà. Ẹ jọ mà Faridat lábẹ́rẹ́. Àǹtí Faridat. Tí mi bá ṣe mistake, á ti tó ọ̀sẹ̀ kan báyìí tí mo ti rí wọn last. So mi rò pé wọ́n wà ní. Ẹ ṣé. Ẹ ṣé. Mo lé láòdù. Kí ló máa ṣe báyìí? I don't understand. Faridat! Bí àkàdé sílẹ̀. Ó lè wá ní. Tí ń lè ṣubújú èmi ti kọ gbogbo ilẹ̀kùn. Faridat! Níbo ni mo wá mọ̀ tó lè wà báyìí o? Èmi ò tiẹ̀ wá fún anything báyìí. Mi ò fẹ́ nǹkan kan. Mi kí n kàn clear ara mi pé nǹkan tó ń sọ yẹn ò kí n ṣòótọ́ ni. Total clearance ni mo wá fún. Wọ́n làwọn tá fún wa sí báwọn. Súnmi. Now. Just let's go. Yeah? Just let's go. Ó dẹ̀ ṣe kọ́lẹ̀kùn yan bí láti ẹ̀ ṣe ìlẹ́. Kí n kò sí nílé. Òun ló gbọ́ tẹ́nìyẹn náà sọ. Jálọ. Alhamdulillah, 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 Rabbil alamin. Allahumma salli, Allahumma madi wa sallim. Allahu Akbar. Mo ṣàdúrà tán, ìmọ́lẹ̀ dé. Àpẹẹrẹ ńlá. Allahu Akbar. Kí ló ṣẹlẹ̀? Kí ló tójú yín kọ́rẹ́ lọ́wọ́? Abdulhakeem. Ṣé Farida lọ náà? Kí ló ni? ṣẹlẹ̀? Ṣebí ìwọ mò ń bá sọ̀rọ̀. Ọmọ tí mo ń lọ jẹ́jẹ́ rẹ̀. Ṣé ẹ̀ ń ṣe mítìn ni? Abdulhakeem. Ọmọ tí ó lè mọ́ sí lọ́hùn rẹ̀ déédéé. Ṣé ìwọ mò ń bá sọ̀rọ̀? Ṣé mo ṣe é lò ṣe fẹ́ dá mi lóhùn ni? Kí ni ọjọ́ ìní ná? Ní 25 of March bàbá. Ọjọ́ burúkú ni ká má rí ní ìrẹ̀mọ́. Ṣé gbogbo yín ṣe mítìn pé kẹ́ má dá mi lóhùn ni? Mọ́mì kò rí dé. Ń bo lòkù rẹ̀ wà gan. Bí ọlá ṣèwọ náà tún fẹ́ dá mi lóhùn ni. Kí ló ń pa gbogbo yín lẹ́kùn? Mọ́mì kò rí dé. Kí ló dé? Ṣé Farida lọ́nu náà? Ta ló tún jẹ́ Farida tẹ́ mọ̀? Kó máa dọjọ́ o. Àrùn máa dóṣù o. Farida. Farida wo lẹ tún dárúkọ? Ṣé tí mo Farida mi lẹ́yìn èmi ni? Ọmọ kékeré tí sì sin lọ́rùn rẹ̀ déédéé tí kí wákàtí márùn-ún rẹ̀. Àti ó. Ṣé bẹ́ẹ̀ mi lélẹ́ẹ̀dẹ̀ ń pariwo Farida Farida Farida? Ṣé bẹ́ẹ̀ mi ni mo wà wájú yìí? Mọ́mì Kórèdé. Farida dẹ̀ lọ bẹ́ẹ̀ náà.
ṣe láàláì ni. Faridat, fọkànbalẹ̀. Téèyàn bá lálàá pé òun kú lójú àlá ẹ̀, gbogbo ẹ̀ náà kọ́ ló máa ń túmọ̀ sí pé èèyàn kú. Inú kó jẹ́ sí pé ìsìnkú rọ̀ kò fẹ́ débẹ̀ ní náà nú ayé. Àbọ̀ fẹ́ kú ò nílùú kan lọ sílùú míì, ìgbéga fẹ́ dé fún un. Kò jù báà náà lọ. Ṣé pé bó ṣe jẹ́ nìyẹn? Bó ṣe jẹ́ nù. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn. Àyà mi já gan o, ẹ̀rù bà mí bí mo ṣe jí. Àmọ́ ìbéèrè kan tí mo ti àfẹ́ bí ẹlẹ́rẹ̀ Faridat. Àdúrà istighfar tí mo ní kó lọ ṣe yẹn. Dákun, ọjọ́ mélòó ló fi ṣe náà? Ọjọ́ 3 lẹ́ni kí n fi ṣe, ṣùgbọ́n bẹ́ ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi níjọ́ yẹn, ẹ̀rù bà mí mo dẹ̀ wò pé ẹ̀ṣẹ̀ tí mo ṣe ó pọ̀, òun ló wá jẹ́ kí n sún síwájú sí, wọ́n á ṣe fúnjọ́ 7. Gbogbo ẹ̀ náà kọ́ lóun lè gbàdúrà mi. Subhanallah, Allahu Akbar. Kò sí wàhálà. Ọlọ́run fẹ́ fi mú àgbègbè wá fún ẹ nínú ẹ̀mí ni. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run lànà wa. Àdúrà ó gbà insha Allah. Àmín. Inú mi ṣe ìdùnnú. Ẹ ṣé gan, ọkàn mi ti balẹ̀ ń sìn. Ẹ ṣé sà. Ẹ ṣé gan. Ọkàn mi ṣe ìbalẹ̀ ni. Kò sí wàhálà. Yes sir. O ti fẹ́ máa lọ àbí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ bá mi kí mọ́mì tó bá délé. Wá gbọ́ sà. Ara àdúrà ó gbà. Allah. Abdulakim. Assalamu alaikum. Wa alaikum salam. Alaikum salam. Lẹ́yìn tí mo ṣe ń pè ẹ́ látijọ́ ètò ìgbékọ́ mi. Èmi náà pè é tó gbé kọ́ náà. Ó pè sẹ́fàlì ògbé. Fáwọn tí wọ́n bí ẹlágbọ̀n sí gẹ́gẹ́ lámì àpíl sí ẹbí ọkọ̀ abalẹ̀ bọ̀ tí ó gbọ́ náà. Pè sẹ́fàlì so many times tí wọ́n náà gbé kọ́. Abdulakim, má bínú sí mi. Mo mọ̀ pé mo ṣinú bí níjọ́ yẹn. Ṣùgbọ́n kì í ṣẹjú èmi náà, ó ṣàmọ̀ràn àwọn obìnrin. Kì í farabalẹ̀ ní gbogbo ìgbà. Gírígírí ni mo fi attack situation yẹn. Mo ti realize mistake mi, jọ̀ọ́ má bínú. Torí ìgbà tí mo lọ bá ṣéwù mi tí mo ṣàlàyé àlá tí mo lá fún wọn, wọ́n á jẹ́ kó yé mi pé ìwọ gangan kọ́ ni àlá yẹn ń tọ́ka sí, pé ọ̀rọ̀ ara mi gangan ni. Ṣùgbọ́n kì í ṣe lọ́nà tí mo rò yẹn o. Ìbí mo sọ fún ẹ bí mo bá ti ṣàlàyé fún ẹ lọ́jọ́ ìgbà tó gbọ́ sí mi lẹ́nu. Mo fi Kàábà búra fún ẹ. Ó gbé Al-Qur'an wá bí kì í fi búra, mo fi búra síbẹ̀ náà ò gbà mí gbọ́. So kí ló wá ń sọ? Ṣé mi ò ṣàlàyé fún ẹ ni? Ó tọ́ ni kò ṣàlàyé fún mi. Mo mọ̀ pé mo ti ṣàṣìṣe torí ẹ̀ náà mo ṣe ń bẹ̀, má bínú. That aside anyway, ìyẹn kọ́ ló gbé mi wá kí mi. Kí ló wá gbé wá? Mo lálàá kan ni, ó lè terrible gan. Àlá burúkú, àlá tó terrible. Kí ló ṣẹlẹ̀? Irú àlá wo ni? As you know, èmi ò wà gifted lórí ẹ̀rọ àlá. Ìwọ ló máa ń lálàá, ìwọ náà fún lẹ́bùn yẹn. Bọ̀tẹ̀ kọ̀ọ̀kan tí ń bá la náà, ó máa ń àlá tí mo lá ó bà mí lẹ́rù. Báwo ló ṣe lá gangan? Sọ̀rọ̀. Mo lálàá pé olódì ẹ̀ kú. Ó lè jẹ́ nǹkan tó bà mí lẹ́rù gidi gan. Èmi náà ti lárú rẹ̀. Ó lá? Báwo ló lá? Kí ló wá ṣe sí? Bí mo ṣe là, mo lọ bá ṣéwù mi. Kí ló wá sọ? Wọ́n wá ṣàlàyé fún mi pé ìgbéga ló ń bọ̀ fún mi.
wọ́n ní téèyàn bá láwùrà láyẹn ó máa ń pín sí oríṣiríṣi ọ̀nà pé Ọlọ́run fẹ́ ṣí mi ní ipò kan sí ipò míì ni ṣùgbọ́n ipò tọ́lọ́run fẹ́ wá ṣí mi sí ó wá jẹ́ ipò ìgbéga. aláàpá ọlọ́ọ̀bá tó ọṣẹ́ ọ̀yà mi padà wá lé ọgbọ́n mọ́ ọ̀yà mi padà wá lé wá gbọ́ mọ́ ọ̀yà mi padà wá lé wá gbọ́ mọ́ ẹ̀rù bà mí nígbà tí mo là gbà tó kọ́ sọ pé ó láyé tó mọ̀ pé ó lẹ́bùn àlà aláìdẹ̀ máa ń ṣe jẹ́ káyà mi lọ sókè. ṣé ká wá sọ pé ò lára lábẹ́ yẹn ò ní wà. ṣé wọ́n ń bínú sí mi ni. má bínú náà. kí ló dé tó ṣe ń wo time. ó fẹ́ máa sọ fún mi pé ò ní pẹ́ máa lọ nìyẹn. kí ló máa jẹ. no mo wà ókè mo yàn. kí ló yànda ó lè yànda nǹkan kan ṣùgbọ́n wá sílé mi ò wá ní jẹun ni ìwọ Abdulhakeem tí mo mọ̀ kí ni kí n ṣe fún ẹ jàre. no ṣe anything. anything àbí mo ti mọ nǹkan tó máa like. iṣu àtẹnumọ́rọ̀ kì máa jóná ohun tó ń dùn ní o ló ń pọ̀ lọ́rọ̀ ẹni bẹ́ẹ̀rì bá jẹun sí ìgbẹ́ lójú ó ti yọ. ikú ọ̀pá aṣọ ara yín kan láìpẹ́. mo ti lá gẹ́lẹ́ nù bí mo ti lá lánàá bí mo ti lá ni kò sí tó fi yàtọ̀. ó ní àlá tí mo lá gangan nù bí mo ti rí ẹ̀sánú ìpínlẹ̀ àbíamọ́ mo fọ lọ́wọ́ ọba bẹ̀rẹ̀ ẹ̀sánú mi torí Ọlọ́run ọmọ ẹyọ kan sí tọ́lọ̀ ń jogún fún mi nù kò sí jù bẹ́ẹ̀ lọ ẹ̀sánú mi. ẹ wo gbogbo ọ̀rọ̀ kú tèmi ń sọ yìí gbogbo ohun tó kù tẹ́ni tí mò ń sọ yìí ó kù bí ọjọ́ 16 ni ẹni náà ó kù. same date same date same date náà ni. ṣé ẹ tún wá gbọ́ ṣé gbọ́ tuntun aago 3 ọ̀sán lonítọ̀ ọ̀ jáde láyé. ẹ wo dáàdì nǹkan tí mo sọ fún wọn wá nìyẹn. ọlọ́mọdé kórìí mi ò burú ọlọ́mọdé kórìí mi ò burú. mọ́mí ẹ̀ ló wà lórí ìjókòó. ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ṣe rí pé gbogbo wa ló kàn gbọ̀ngbọ̀n báyìí ẹ jọ̀ọ́ torí ẹ̀ ni mo ṣe mú wa ẹ jọ̀ọ́ torí ọlọ́gbọ́n nǹkan tẹ́ bá lè bá wa ṣe sí ni kẹ́ bá wa ṣe sí. ẹ mọ̀ dájú ara mi ò fàyà. ọ̀nà àbáyọ ò sínú eléyìí àfikọ́ kú. ẹ jẹ́ ká ẹ ṣàánú mi torí Ọlọ́run mélòó mo bí bàbá ẹ ṣàánú mi torí Ọlọ́run mi ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ẹ bá wọn gbọ́dọ̀ ṣe bá ń bẹ lọ́run lórí ọ̀rọ̀ ẹ ṣàánú mi. ikú dẹ̀dẹ̀ gbò kódà àtúnṣe ò sínú ikú rẹ̀. ó yá kò yé yín bí mo ṣe ń sọ alómọ ẹyọ kan oṣù tọ́lọ̀ ń yàn dá fún mi láyé náà nù níbi ń bò mí. ṣé rí ọmọ ìsọ̀rọ̀ yín tó pọ̀ ó sọ̀rọ̀ yín tó pọ̀ oníbẹ̀lẹ́dùà bá kankan torí èèyàn kan ó ní bá a bá ti dọ́dọ̀ yín ó lẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ ti bẹ̀lẹ́dùà tí ó sì parẹ́ tí ó tàṣìṣe rẹ̀ ó sì tí ó sì yọ ní mo ṣe wò pé bó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ ká máa bọ̀ bí ni o ká máa bọ̀ bí nǹkan burúkú ni aṣọ mi ò gbúdọ̀ fàyà ẹ ṣàánú mi torí Ọlọ́run. gbọ́ wí bẹ́ẹ̀ fún wọn. àyágbà ń tàkàlà àyágbà ń toríró bókù bá kú láyé àkàlà gbòde ọ̀run mọ̀. ṣé mo lè rí yọ kú ònú kú yà bí yọ kú yányán náà ni. èmi fúnra mi ẹranko burúkú àbíjàgọlọ ewé burúkú àjà lóòjọ́ wọn yọ kú. eré mi náà ṣe ń wo ọlọ́run ṣe wọ́n èdè àmójúpá o náà jẹ́ ká ẹ̀rọ bàbá àtàrà yóò ní fàjà orí yóò ní burú ẹlẹ́ta yóò ní gbàbọ̀dé bẹ́ẹ̀ ṣe ń kì báyìí ni ó mọ̀ kì lágbọ́rọ̀ náà ojú òní tí ń di iṣẹ́ yìí o ẹ ṣe mo mọ̀ dúpẹ́ ẹ ṣe mú. ọ̀rọ̀ mi tayọ kí Olódùmarè ní òun ó ṣe kankan
kí n ní kó yí padà kó lóhùn ò ní yí padà. ọ̀rẹ́ ìmùlẹ̀ lèmi àti Olódùmarè. Olódùmarè bá ní ọ̀sán ó dòru bí n bá ní wọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ yóò sì gbọ́ sí i lẹ́nu. àmọ́ yóò là wá ní wàhálà tó pọ̀. yóò sì fa ìnáwó náà. nítorí gbogbo ń tá a gbọ́dọ̀ ṣe fún ọmọ yìí a gbọ́dọ̀ ṣe kó tó tó ọjọ́ tá a rí i pé yóò kú yìí. a máa ṣe dandan ni Ọlọ́run á fún wa jẹ. àmọ́ ẹ rí mú ọmọ wa ẹ mọ ọmọ wa sọ́dọ̀ mi. ṣé ẹ wá rí nígbà tí ẹ̀yin bá ti yanjú owó tá a fi ṣe ìlú rẹ̀ torí wọn rán ni sí àwọn láwoláwo iṣẹ́ yìí ṣiṣẹ́ kékeré àgbájọwọ́ ni tó bá kù ọjọ́ bíi 3 tí ọjọ́ tí mo dá pé yóò kù kó pé ìní ó ti wà lọ́dọ̀ tiwa àwo wà bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. àwa àwa àbí ọ̀ní wá ní. àwa yóò bá wá wẹ́rẹ́ la gbọ́nù ọlọ́ntì ẹnu àmọ́ bọ́ bá ìdébí ikú yẹ̀ lórí rẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún yín asọ̀rọ̀ sẹ́nimí tí kì í sọ̀rọ̀ dànù lágbára lọ́wọ́ àwọn arúmọlẹ̀ ikú wọn yẹ̀ lórí rẹ̀ ikú ọ̀ní pamọ́ ikú ìpẹta lójú ọ̀nà èèwọ̀ ni ikú ọ̀gbọ́dọ̀ gbọmọ pa lọ́wọ́ ọ̀rú wa àmọ́ tá a bá fi dídà pé gbélédù àṣekọ́ ikú ti ń bẹ nílẹ̀ fún báyìí. Ọlọ́run bí bá ti wọlé sí láre. wẹ́rẹ́ ni ọba wọlé wẹ́rẹ́ ni. láíláí mi ò ṣẹbọ ṣé omi ti sọ pé mi ò ní kú ó ní ìgbéga ló ń bọ̀ fún mi. kì í ṣẹbọ kódà kì í sóògùn a ní ọṣẹ bọ. kí wàá ní gbogbo eléyìí tẹsán pé kí n ṣe. ìyẹn ẹbọ kọ́. Faridat bí à ń ṣe ẹ̀sìn Islam kò ní ká má ṣe àdáyébá. àdáyébá jọ sọ fún mi kí wàá ní àdáyébá tó ń sọ yìí. sórí ìṣẹ̀ṣe òun ni wọ́n pè ní àdáyébá. sórí má ṣe mí gbọ́ àti ẹ̀sìn Islam àti àdáyébá Ọlọ́run ọba kan ṣoṣo gbogbo wa ń ké pé Allahu Wahid. a ní kó wá lọ gbọ́ ọgí a ní kó wá lọ gbọ́ ọ̀pẹ a ní kó wá lọ gbẹ́bọ̀ a ní ká lọ torí ẹnìkan bá tẹnìkan jẹ́ kó lè dà là ń bá lọ. ṣàánú mi ro ti ya ìró tó wọn ro ti gbogbo wa táwọn involved ṣàánú wa. Abdulhakeem lẹ́nu ẹ̀ àṣé o tàn mí ni ṣé bí o sọ fún mi pé òun ṣe Islam jọ ibo ni Islam ti fi eléyìí kọ́ wa nínú ẹ̀sìn. Faridat iṣẹ́ ṣé o kì í ṣe. Faridat ó dùn mí pé àwọn lárúbáwá tó máa ń sọ tó máa ń dùn lẹ́nu ẹ̀mí ìmọ̀ ń sọ ṣùgbọ́n mo mọ̀ pé ìtumọ̀ nǹkan tó ń sọ ni pé a kò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí àwọn òbí wa lẹ́nu àti wípé àti wọ àlùjọ náà gìgísẹ̀ àwọn òbí ló wà. Al-Qur'an sọ. bẹ́ẹ̀ ni o Islam fi yé wa pé a ò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí àwọn òbí wa lẹ́nu. ṣé kò mọ̀ bẹ́ẹ̀. àmọ́ kì í ṣe bíi pé tó bá ní ká lọ ṣí ẹbọ o. ẹbọ kọ́ ẹ. tí wọ́n bá ní pé ká ṣẹbọ a ní láti kọ́ gẹ́gẹ́ bí ànábì Ibrahim. ọ̀dà jẹ́mi ò bí ọ ní nǹkan kan ta ló dáyé ilé ìta wà nú ẹ̀. Ọlọ́run ni ẹ̀yin omi tá a mú àtàtẹ́gùn tó wà nú ayé ìta ló dá gangan. Ọlọ́run náà ni. ẹranko ńkọ́. Ọlọ́run ni. ta wá ló déwé àtegbò. iṣẹ́ ọwọ́ Ọlọ́run náà ni. kí lọ́lọ́run ní ká máa fi ṣe. Ọlọ́run dá fún lílo àwa ẹ̀dá ènìyàn tó dá sílé ayé ni. ó ti tán náà. ẹ wo mi ò ṣe
nǹkan tó bá wọn gbogbo yín kì í ṣe mi ò ṣẹ́ bọ́ mi ò ṣẹ́. kó lè dá kó lè yọrí sí ìdòrí náà àlá fẹ́ ṣe nítorí ká lè gbẹ̀yìn ẹnìkan kan fàájì àti ṣàánú wa. mọ́mí àwọn sùnmi láì ẹ dìde ẹ dìde mà ẹ jọ mọ́mí ẹ dìde mo fi ànábì Muhammad bẹ̀yìn sálàdé ọ̀sálà mo fi bẹ̀yìn ẹ jọ ẹ jọ. ẹni tó bógún gan ò ní sọ wípé kí nǹkan kan sọmọ fóun ṣàánú mi nítorí àtẹwé àtẹgbọ́ náà ló dá àǹfààní wa náà ni wọ́n jẹ́ fojú bá ń bẹ torí ọlọ́ba ń bá sọ níbi tí ó ti gbọ́ ṣàánú mi wọn ni ẹ bá ń bá tó bá ń bẹ torí ọlọ́ àbídá láti pè báyìí ní ìsìn ẹ bá ń bẹ ṣàánú mi. gbẹ́nu rẹ sọ̀hún oje a ti ń sọ gbogbo rẹ̀ ń sọ kátàkátà séwù rẹ wò bí n bá sọ nǹkan fún ọ máa pé séwù rẹ wí bákan kí ni séwù rẹ wí èmi sọ fún ọgbọ́n kù ìwọ ní séwù rẹ lọ́ọ̀ gbọ́dọ̀ kù ṣé gbogbo séwù yín náà lọ rò pé wọ́n súnmọ́ lọ́hùn ni àbí gbogbo wọn ló rò pé ọlọ́run ṣe tiwọn àwa yìí súnmọ́ lọ́hùn ju àwọn séwù yín lọ torí òdodo ń bẹ nínú iṣẹ́ wa àwọn séwù onírọ́tẹ̀ ń gbé kiri wo bí o bá ṣe ti ìyá rẹ ni wọn bá jẹ́ kó di adọ́run mọ́tọ́ ni. ẹjọ ìmọ̀ bínú ẹjọ nítorí ọlọ́run. wọ́n ní kó máa lọ káàbò bóyá ọkù àbọ̀ ní kú bọ́ọ̀ bá sì kú omi kú ọ̀hún tán ọ̀ lè rọrùn wọ̀ ọmọ rìn lẹ́bàá àgànná kiri ni ọkàn dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ni ọmọ fìkà hánu ni. àwọn séwù ọ̀hún rọ́tẹ̀ ẹjọ́ ń kóra yín káàkiri mo súnmọ́ Olódùmarè ju àwọn séwù yín ń lọ kò sí tí mo sì bá Olódùmarè sọ tí ọ̀gbọ́ gbogbo tí n bá fẹ́ ni Olódùmarè ń bá mi fẹ́ tí mo bá jáwé tí mo já egbò tán tí mo bá àwọn rúmọlẹ̀ mi sọ̀rọ̀ tí mo sì sọ fún Olódùmarè pé bí mo ṣe fẹ́ kó rí rèé bẹ́ẹ̀ náà ni ó rí. ẹ wo dádì ṣáà má bínú ṣáà dákẹ́ tiẹ̀ ń bẹ̀ yẹn o. ọmọ iye séwù yẹn tí mo ti gbà lẹ̀ ni àwọn séwù yẹn a máa wá sẹ́fà lọ́dọ̀ ọrù tíá ọmọ tí gìrì gbé tí wọ́n ké iná àtẹ́ná lé lórí ńlọrun nu olúwa rẹ̀ ń tọ́ kéwú lásán ni àbí tá a bá lo oògùn ojú náà fún kó tó tají tàbí ká pe àyájọ́ fún a bá kí àyájọ́ bọ àwùjẹ rẹ̀ kí á ní ó sọ jí à ń pariwo séwù séwù àsán ẹjọ́ sá àánú ìyá rẹ̀ lọ ṣe mí bàjẹ́ kó dọ́rùn mọ́tọ́. ẹ ṣé mo dúpẹ́ tí yín náà ò ní bàjẹ́ ẹ ṣé. nṣó kárẹ̀ sọ̀rọ̀ wa bá a ṣáàjì à ń wí sẹ́ ń pè séwù kọ́. I am not comfortable with this setting at all. Just stop it. Rí bí màá yẹn ṣe sọ̀rọ̀ ni. It was too bold. Ó kàn sọ̀rọ̀ bí ẹni pé wọn àtọ́lọ́hún jọ jẹ́ onílé kejì ni. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀dẹ̀ ní gbogbo nǹkan tó ń sọ. Ṣebí ìwọ náà ló máa ń sọ pé sẹ̀mí àlà ọ̀mọ́ ní àmìdàwù pé Ọlọ́run ọba nìkan ló mẹni tí ó ń sin òun. So why are you criticizing this man? Làkúndé nìkún wálé adé ni. Ẹ̀sìn tiyín kó máa jẹ́ tiyín. Ẹ̀sìn tiwa kó máa jẹ́ tiwa. My dear, jọ̀ọ́ nítorí Ọlọ́run tí a bá parí gbogbo ètò wà nílẹ̀ yìí ó lè máa sọ gbogbo ètò ń sọ yìí jọ̀ọ́. Ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ lẹ́sẹ̀ ẹgbẹ́ ọmọ rorò ìṣẹ̀ṣẹ̀ ìbà. ìbà ṣẹ́. Olúwo ìbà. ìbà ṣẹ́. Ìgbẹ́ ayé mọ́jọ́ owó jẹ pé gba ìdá tí jẹ́ tọ̀run o. Gbìjẹ́wé bẹ̀rẹ̀ sí i. Jẹ́gbẹ̀mọ́ àti dé o. Fàrídà náà bá wá ṣe mọ́ o. Ikú ló yọwọ́ rẹ̀ láwọ̀. Fàrídà fọwọ́ kúnlẹ̀lẹ̀ o. Ilẹ̀lẹ̀ lágé. Ilẹ̀lẹ̀ lóko. Ilẹ̀ lọ́la. Ìdílé ọ̀ràngún ọlọ́mọ ó gbòye o. Ẹ ló bá mi.
ó ti yé mi ó ti yé mi. erin jínigbó erin náà kété ìmọ̀dò jìnnà ṣe méjì dínà ògbólógbó ẹyẹ nífa pápá náà ògbólógbó mọ̀dò ní fi tẹ̀ mọ̀kọ́rọ́mọ̀kọ́rọ́ ìyáfọ̀ yẹ fẹ́fẹ́ apá mi ọ̀tún àtẹ̀yẹ fẹ́fẹ́ apá mi òsì àwọn màfin rí gidi tán ti inú ọ̀gán fò wá sáyé wọn ìjẹ yẹn wọn ìjẹkọ àwọn ọlọ́mọ àjọyọ̀ yẹn mọ́ bí. ìfàyídà o abiyamọ onígbọmọ ẹ̀kọ́ mọ́ jẹ kó wá jẹ wa ní tiwa o ó lákùrú ó lákùrúkùrú jẹ́ẹ̀gùn ó jásọ́wọ́ oníbodè ọ̀run oníbodè ọ̀run o èmi ni mò ń pè ọ́ torí ìfàyídà mo fi ń pè ọ́ ẹ wá mú sọ́dọ̀ kọ́mọ bá wà rọ̀ ọ̀run sẹ́yìn odi ọ̀dúnnúdẹ́gbẹ́ borí àwọ̀ ọ̀run wáyé ìwòrò ọ̀làkàrà wà adífá fún alágbálúgbó omi ìnàwó babaláwo dúdú ló dífá fún òdúdú ẹ̀sán òdẹ̀dẹ̀ kú rẹ̀ sọ́ọ́ ó dífá fún ẹ̀yà ẹ̀dọ̀dọ̀ lálá ọ̀gbìn kan abẹ́ lẹ́nu aṣọ ọgbà bójú ẹ̀yà ọgbẹ́kọ̀gbìn nísàlẹ̀ eléyìí tí mo wúlò ní babaláwo tó fọ́nà wọnú omi fàyídà ti fọ́nà wọnú omi kó dèrò ọ̀run kó dẹni tẹ́bọ̀rọ̀ ń bá jẹun àti wáyé igi ilẹ̀ lóye àti iṣẹ́ odò ilẹ̀ lọ́mọ̀ fàyídà o àti wáyé èrè ọ̀sẹ̀ ìyá àti bàbá àti Ẹlẹ́dùmarè àwọn ń pè ọ́ lónìí o kó wá dẹni ilẹ̀ kó ta sọ̀rọ̀ kó wá jẹ́ wa ní o tàwa kó rí bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ fàyídà o jẹ́ wa ní o. mo ṣe bẹ́ẹ̀ yàn mí ọ̀pàkín ọ̀làkín arógbá sọmọ balẹ̀ erin jínigbó erin náà kété ìmọ̀dò jìnnà ṣe méjì dínà alájàmbátá èkúté ilé ògbọ́lọ̀ jẹ́ kàn ń àforí gbọdọ̀ gbọ́lọ̀ lánàá kó gbọ́lọ̀ tami sẹ́kẹ́sẹ́kẹ́ ló bí àkókúta wọ́nrán o Ṣàngó lójú pọ́n alágbẹ̀dẹ ọ̀run ọ̀rọ̀ ṣoṣo ológun káódò ẹlẹ́mọ̀nká àjànàmọ̀nká ọ̀wàrà nkáàkà ewé àgbòrò kàkàkórọ̀ nílé gbọ̀n akíká àrò ìkákiri jájá ọ̀dọ̀ fi ìkákiri jágò wọ́n ní ọmọ ká ọ̀ká mi láwùsá anisẹni sàwọn gbùgbù ní sàwọn lọkọlọkẹ táwọn ní lọkọ tẹtẹ lẹwẹ sákèsì ìlúbọmọ rodo wọn ètòrí gbogbo pàjá wọn ètòrí kíkan pàgbò wẹlẹ wọn kàn pé àmàkànà pèlè lẹgùn ìtàgé ìsẹmọ jẹ. ìbà alájà àwọn ògóró ìbà jẹgẹrẹ tó ń tagbàgbà ìbà làgídígbà tó fìdí kòdí ìbà alùkóso tí wọ́n kọjú síra wọn ẹyẹ fífi apá mi ọ̀tún igbó bí kíní jẹ ẹyẹ fífi apá mi òsì igbó bí paní jẹ èyí máa fi rìgìrì tó lórí ọ̀gán rẹ̀ dúró sí ìgbà tarẹ níjẹ igbó jújù lórúkọ apẹ́kú ọ̀dọ̀ jújù lórúkọ apárùn Fàrídà ìpè ọ̀run ní ọjọ́ ògbọ́dọ̀ jẹ́ pé ayé o. ìyá wa. àpáta ọkọ̀ yẹn sáájú ilé ọ̀run. ẹ má pariwo àwọn akókò lélẹ̀ o ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ọ léwu omi ojú ẹyin báyìí kò bọ́lọ̀ kan lẹ̀ o omi jẹ́ ojú yín báyìí bó bá fi lè kan lẹ̀ báyìí tó ọmọ yóò ní jí mọ́ o. ṣọmọ yóò padà jí. àní ò jí bàbá mi ìpèsè ló sọ̀rọ̀ ikú kì í pa kíre àwọn kì í ṣe kínú àwọn méjèèjì níbẹ̀ lẹ́sìn odò kíre gbadé lọ́wọ́ kínú ń bẹ̀ wò bẹ́ẹ̀ lájà kí láǹké akílẹ̀ ọdọ̀ òjìyẹ ẹ̀gàn ibẹ̀ níbi tí ń sọ̀tẹ̀lẹ̀ lọ́nà kí wọ́n fi kájẹ̀ wọ̀n kí láì tó mọ́ ẹ̀ létí dúró kò ní kú nǹkan kan péré bẹ́kẹ̀ sí nìsín kì í ṣe púpọ̀ rárá ẹ wà lọ lébi tọ́mọ ìgbé ẹ wà lọ sọ fún gbogbo àwọn èèyàn tí ń gbé bẹ̀ pé ó ti kú o. kò ní mọ́ rárá bàbá jù. ni ó jí. Lágé ìrìnlẹ̀ lóko ìlẹ̀lẹ̀ lọ́la òdúlọ̀ àpọ̀ ọlọ́mọ òbòyò ìlẹ̀lẹ̀ lágé ìrìnlẹ̀ lóko ìlẹ̀lẹ̀ lọ́la òdúlọ̀ àpọ̀ ọlọ́mọ ṣé o ti ṣe gbogbo ètò tó yẹ kó o ṣe sí ọyá yìí lóye ẹ máa kó gbogbo tí ń bẹ nílẹ̀ kódù.
ètò tó yá ṣe fún ọ láti ṣe yìí aṣọ ẹ̀mí rẹ rọ̀ ẹlẹ́dàá rẹ kọ́ mọ́ gbàbọ̀dì a ò pa ọ́ fífín ọ́ aṣọ ẹ̀mí rẹ kọ́ sínú sàárè tán wàyí náà bẹ́lẹ́dàá rẹ ò bá gbàbọ̀dì nígbà tí ọjọ́ bá yí pé gbogbo àwọn nǹkan abẹ̀mí á bá wọn lóye ẹlẹ́dàá rẹ ò ní gbàbọ̀dì ògbólógbò erin ní jí ní fẹyín lẹ́yìn kékeré ọ̀rọ̀ gbọ̀dọ̀ ẹ̀fọ̀n ní jí ní fìwò rẹ̀ fọ̀n fèrè ògbólógbò ràwọ̀ ní jí ní fojú kóṣù lálòdì ọ̀run akéré abẹ lórúkọ tá a pè kú awẹ̀ mámú kankan lórúkọ tá a pè wá àrùn ọ gbọ́dọ̀ bá wọn kúkú ọ̀wọ̀wọ́ o ọ̀yà. fàídà akéré soro adàgbà soro àlè lọ́jà làwọ̀rọ̀ olójú náà lẹ́sẹ̀ mọ̀ṣá jagunlabi abojú pátókókó èmi ni wọ̀ nísàlẹ̀ àyúnlọ àyúnbọ̀ ọdọ. ọmọ ìjìká ọmọrí ìbílẹ̀ àìrí ṣe tèmi níwẹ̀ àdúrà mo gbà àdúrà mo gbà àdúrà gbà. ayé kò síbi kan ayé kò síbi kan ayé kò síbi kan ẹni ò máyé ló máyé ò sí ọmọ ìjìká ọmọrí ìbílẹ̀ àìrí ṣe tèmi níwẹ̀ o àdúrà mo gbà. àdúrà ló gba agbára kan Ya Rabbi istajib du'ai gbàdúrà mi Ọlọ́run mo gbà sí ọ a kì í mọ orúkọ Ọlọ́run ọba kí a ó jẹ ní. Bíọ́lá kí ló sọ yìí. ó tó ẹni o lẹ́yìn náà ti kú o. báwo ló ṣẹlẹ̀. ó lọ business trip ni business trip lọ ẹni lọ business trip lọ ilé ẹ̀sọ́ ọmọ tó wọ́pọ̀ sọ mi. Fàídà ti kú Fàídà ti kú Fàídà ti kú Fàídà ti kú Fàídà ti kú. Fàídà ti kú Fàídà ti kú. Kí ni o ṣe kú lílé? Fàídà ti kú Fàídà ti kú ẹ̀mí sí ẹ̀mí sí ẹ̀kọ́. Ẹ̀kọ́lẹ̀ ẹ̀yà wa. Ẹ̀yìn ṣe owó kíkọ́ àfà. Ẹ̀kọ́ àtẹ̀mára. Ẹni tó bá sọ pé tó ṣẹlẹ̀ sí yìí ó dùn yín. Ẹni kò náà ní tiẹ̀ náà kó nù àkókò bí ṣe ń rí lára. Ṣùgbọ́n nǹkan tí a fi bá yín sọ̀rọ̀ kẹ́lí lè mọ̀ wípé kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí tọ́lọ́mù mọ́ sọ́nà Al-Qur'an. Ọlọ́run sọ fún Adéwálà ní Muhammad. Ẹ̀dọ́ ń dùn yẹn tí ìgbẹ́ nígbà. ونولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والثمرات وبشر الصابرين ولئن أصابتهم مصيبة قالوا والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إن أصابتهم مصيبة قالوا inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run wà ní Muhammad wọ́n lọ lọ́gbẹ̀rẹ̀ wà nàkún bí ṣe in ibi ọlọ́run wọn máa gbé àbẹ́rẹ́ wọn á bọ́ ọmọ anábì Ádámà ní ṣe in ìmọ̀ ọba ọmọ anábì Ádámà ò ní ṣe in ní gbogbo nǹkan. a ó fi ìlú ọlọ́run máa bẹ̀ padà sẹ́dá ẹ̀rẹ́ lómi tí nípa bẹ̀ náà àyà máa ń pa òun àyà wọn ò bá kan wọn ò balẹ̀ àyà ń pa òun ẹgbẹ́ òun bẹ̀ náà. wàlíjúùì èmi ọlọ́run mọ̀ ọ́ de gbé sẹ́dá ẹ̀rẹ́ lómi gbogbo nǹkan lóní gbogbo ìgbẹ́ lóní pátápátá yẹn lé ìbí sì máa pa ìbí ẹkún yẹ sí àdéhùn kọ́rọ̀ kíkì nǹkan bá sọnù
wọ́n bá máa bò náà sí níbo ló sọ̀lẹ̀ sí níbo ló gbọ́ sí wọ́n dẹ̀ ti pọ̀ kọjá ní tí wọ́n lọ́ra ìlú ń ta títí lọ ọjọ́ ló fi sú ibi tí wọ́n ti wá wá náà wọ́n ti padà dé kọ́kọ́ rọ mi ní jẹ́ kó jẹ́ sí ọlọ́run lèmi ọlọ́run mò ń gbé bẹ́ẹ̀. ọ̀sánmọ́ráàtì ìdínkù nǹkan ní wọ́n fojú kí alágbájá máa ṣòfò ó fi ní ẹ̀mọ́ ìgbóná nǹkan kan máa ṣẹlẹ̀ sí ọlọ́run lèmi ọlọ́run mò ń gbé bẹ́ẹ̀. wàrà hàmfùsì àti ìdínkù ẹ̀mí ẹni tí ò ló kó àsìkò sẹ́lẹ̀ àgbàdo láyé irú ìtàn wa bẹ́ẹ̀ wọn fún ta wá kí wọn fún yìí wọn lómi ẹni kú ó ti mú orin múlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yẹn wò ní ọwọ́ ni iná àsọ̀bátìhùn mùsíbátùn ẹni tó ń lọ́gbà gbé mùsí ọ̀bá ìwọ́ tí mo gbé àwọn ìgbà wa bá tọ́gbà pé kọ́ọ́lù inna lillahi wa inna ilayhi raji'un gbogbo nǹkan tó lọ fún àpèrè ní àtàlùjọ láti gbogbo oríṣiríṣi nǹkan láyé ọ̀dọ̀ ọlọ́run láti wà bẹ́ẹ̀ lápadà sí tọ́gbà bẹ́ẹ̀ kíákíá ọlọ́run nínú ọlọ́run nínú adágún tó ti lọ fún ìmọ̀ dá padà fún. wàlá oríṣta àlìfà súnmọ́ àlìfà ìrìnàdà. bàbá wa ṣọ́ka dà mí. wàlá àbúdá mi lẹ́rú ìfẹsẹ̀. ó wà máa wí fún mi lẹ́yìn ọkọ̀ kan ìdá ọ̀rọ̀ kọ̀ fáwọn àfọ́ àyàkùn. naam. wàlá oríṣta àlìfà. bàbá wa ṣọ́ka dà mí sọ yí pé bẹ́ẹ̀dà bá wà láyé tó lo ẹgbẹ̀rún ọdún láyé. súnmọ́ àlìfà ìrìnàdà. ẹgbẹ̀rún ọdún tó lóhun tó tó wà lẹ́gbẹ̀rún ọdún méjì sí. wàlá àbúdá mi yáwó àbí ṣùgbọ́n kan ò sí fẹ́dà lọ́jọ́ kan wọ́n yà ó mẹ́rin lọ́jọ́ kan irú ìlà ìtọ́bùrì àṣàrà ìlú ọlọ́run wọn pa wọ́n sì ọ̀bọ̀ sáré wọn gbò wọlé ọlọ́run ọba sọ náà ni tí olóyìn bá wá ṣẹlẹ̀ sẹ́dà àgbà fọlọ́run ọba kò ní ilé yìí ò ní wáyé fún yín mọ́ àlùbáríkọ ọlá ànábì wa màsálà ọlá ìní ipò ọlájẹkùn sọ ọlọ́run tẹ́ bá ti wá gbà fún ọlọ́run ní ṣe léyìí ọlọ́run láwà gbà fún ká gbà fún ọlọ́run ìsinmi ká gbà fún ọlọ́run ní ìsinmi kádàrá òsè ìkọ̀ láìgbà kágbà fún ọlọ́run ní ìsinmi. Pẹ́pẹ́yẹ tí ń bẹ nínú rẹ̀ kọ́. yóò mú góòlì náà ó wà láyé. Ẹja náà nǹkan. ó mọ̀ ṣe bí ẹni tí ó. ọkọ̀ padà wá. omi. Ẹ̀pẹ̀ ń dalẹ̀. Ẹ̀rọ tí ń bẹ nú ilé ẹ wà pàjù síbí àwọn pẹ́pẹ́yẹ náà àti ẹja wọn ẹ kù síbẹ̀ ẹ wà di ìbòjì ń padà. Ẹ̀rẹ̀ nínú. Ọ̀yà ewúrẹ́ ẹgbẹ́ ká lọ ní ètùtù tí ó ṣe ètùtù àwọn àgbà ní. ìdájọ́ gbà owó àbá kéjọdún ti lé mọ̀ ẹ̀ka alẹ́ là ń tan alẹ́ àbúrò lọ́nu wá jorú káwọn ní kámú kágò ìṣe ní síbala síbolo. di afọ Ọ̀rúnmìlà ìjọ tó fẹ́ lọ fọmọ àgùnlọ́ náà sọmọ àkọ́ bí ó ní àgùnlọ́ náà ẹ̀ máa ṣe ikú tí bẹ́lẹ́ náà ẹ̀yà fún máa wà òtí bẹ́lẹ́ náà ẹ̀yà fún máa wo àtìdí soro àtìdí òbùsẹ̀jẹ̀ atọ́mọtọ́kùsẹ̀dá wọ́n ní mọ́ ká lè jó wọ́n ká lè jó wọ́n ní mọ́ lóṣù alọ́rọ̀ wọ́n lóṣù alọ́rọ̀ wọ́n ní mọ́ ká kókó ọ̀hún tán wọ́n ká kókó ọ̀hún tán gbogbo wọn ṣubú tán wọ́n bá pádá wọ́n fẹsẹ̀ dá wọ́n ní kí Ọ̀rúnmìlà dákò kó gbé àwọn dìde Ọ̀rúnmìlà ní ìlè gbé dìde pé ẹ bá fọwọ́ kàn wọ́n Ọ̀rúnmìlà kí ló mú káwọn kan wọ̀nyí kó fi sàmùsàmù ẹ̀ lára atare kókó òwú ẹ̀rù epo ọ̀bọ̀ Ọ̀rúnmìlà lè wò ní tèpo ọ̀bẹ àjẹlé kò ní gbójú títí kó jẹ epo ọ̀bọ̀ Ọ̀rúnmìlà lè wò ní ti kókó òwú ẹyẹkẹ́ yẹ kò ní gbójú títí kó fi kókó òwú gbéra. Bàbá sí ilé okú mọ́ ọ lọ́wọ́ gbénu sẹ́nu bẹ́ẹ̀ nú àwàwà lákùnbá ń jí kíní òye. Fàídà ó yẹ gbéra ńlẹ̀ kó dìde pẹ́pẹ́pẹ́ ń gbọ́n wẹ pé ègbìjà kan ò gbọ́ ègbìjà wọn náà mi lógun dé ìrúsẹ̀ ìró dé ọ̀rọ̀ mi là ń ta ní ogun dé ìrúsẹ̀ ìró jẹun wọn ní Ṣàngó ohun tó bá ṣe Ṣàngó ó ní ẹmú àgbẹ̀ fi bọ Ṣàngó wọn bá gbogbo Ṣàngó sí ọ̀rọ̀ wọn tún lọ́rùn mi lógun dé ìrúsẹ̀ ìró dé ọ̀rọ̀ mi là ń ta ní kúkú tó ogun dé ìrúsẹ̀ ìró jẹun olùkún mọ̀ ní omi tó bá jókòó ní efi ajábògùn ọba jábògùn ògùn sí ọ̀rọ̀ wọn tún lọ́rùn mi lógun dé ìrúsẹ̀ ìró dé ọ̀rọ̀ mi là ń tún
lànà gbogbo náà ìrọ́jà ọ̀nà sàlọ́ tó wá jẹ́ tó sàlọ́ ní ẹ̀mú gba ẹgbẹ́rin bò sàlọ́ wọ́n fi gbígbò sàlọ́ sàlọ́ tó wọ́n báyìí dẹ́ o gbẹ́rẹ́gbẹ́rẹ́lẹ̀ kó dìde ìyàwó kò ní dájọ́ lẹ̀ kó túkè gbẹ́rẹ́lẹ̀ kó dìde báyìí dẹ́ o mú náà dé. kò tí ì dìde náà. àwù yóò lè. ẹ ti pé yóò dìde kí gbogbo eléyìí lè rẹ̀ pé yóò pẹ̀ báyìí. yóò lè. ó yẹ ó ti dìde náà. gbígbé ni mo gbin ẹ̀là ni mo mú yági kàkà mo jí lé ní mo fi gbá idẹ mo fi rẹrù wọ̀lú ajíjẹ yọ̀wọ́ ògùn ìjẹ́ mo ti pín tapá fún apá mo pín ti tapóta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ kù ń pawó wọn lókè igi gbọ́ wọn sunkún oje ọ̀tá gbọ́ wọn ya kí sálẹ̀ odò agbọ̀gbọ́n wo lè pọ́n mi gògódò adíá fún ọ lóde ọ̀wọ́n abò fáwọn àwọn ẹ̀yà ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó òní kéré kó má di ẹni ní àjò ní jìkìtì kó di dùn ọ̀mọ́mọ́ ẹni la ṣe gbére ìràwọ̀n kì í bímọ kọ̀ọ̀kan oyin wọn ò gbọ́dọ̀ tágbáwèrè pé wọn ò gbọ́dọ̀ jágun àjẹ ìjàkùmọ̀ sórí ìdí ọ̀sán tí kò ń dòdò bẹ́ẹ̀ ìdáyà ni wọ́n fi jẹ̀bi ìrìn àlè ìjọ abá péré ìrìn làrá ti rìn ìjọ abá péré adágbòdo làrá tí èsì lè ìjẹ́ ìrìnwó lẹ́ran ó dàgbà nàkú ọmọ àfikọ́dọ̀ káṣọ́ ọ̀dẹ́mi ó dèrè owó ikú kan ò gbọ́dọ̀ pa ọmọ rẹ́ndé. ó ti mú nípa tó ń jẹ́ òkú ò gbọ́dọ̀ pa níbi tí a fún ọba bí mọ́ta tó ń bá àgbò lórúkọ à ń pààrọ̀ àgbọ̀dọ̀ tó mọ̀ sọ́kọ̀ lórúkọ tá à ń pè láǹlá tí àbí a máa fọ́ sọ̀ àti àbí a máa dìbò fún ọ̀pọ̀ wọ́n ti fọ̀já fún ọ̀rẹ́ o kí kì í sọ gbọ́dọ̀ pa ọmọ lórí ẹ̀fọ́ ọ̀nà sáfọ́ ọ̀nà sẹ̀ ọwọ́ ọ̀bẹ lọ́bẹ̀ bí bẹ́ẹ̀ sọ náà owó kúnnú kọ́ ọwọ́ ní gbóúnjẹ ẹsẹ̀ nu ẹsẹ̀ ẹjọ́ ìgbà ọmọ mú ẹgbẹ́ àbùtọ̀ mọ́tì gbẹ̀gbọ̀ fẹsẹ̀ lẹ́sẹ̀ abẹ́rẹ́ ni. ẹ̀mọ́ yọ lápá. wọ́n mi kan òde òde dánú lóhùn. dáàbì kan ọdẹ mò ń wọ aṣọ náà ni mò ń sá ṣe sùúrù. ṣe sùúrù ń dánú dúró ṣáwọn tí mo fi sí ohun tó wà ní ṣọ́ọ̀bù tí wọ́n expect mo fẹ́ kán lọ mọ́ mi lọ́wọ́ ni. ẹ má bínú ó ti yá. máa complain tí wọ́n bá dẹ́rù mú wálé. àníkẹ́ má bínú. àwọn tí mo má bínú àwọn tó wà lọ́fíìsì tí wọ́n bá dá mi lè ṣe wọ́n ní lọ. ọkùnrin ni yín náà. ọkùnrin ni pé kí n má lọ ṣiṣẹ́ mi wọ́n á fi ṣe dá mi dúró. ẹ má bínú ó ti tó. Vamos correr, vamos correr. أن بقركم وأضعف وأن أصبر أن أكون جاهلين قال أدعو لك ربك يبين نعم kí ló dé kí ló ṣe wà lókun sọlá. ẹ̀wọ̀n ilé ìwà tí Farida ibẹ̀ ni mo ti ń bọ́ ọ́sìn. Farida èwo. mo rí èrò pọ̀ ní ẹ̀wọ̀n gidi gan àti Farida òkú mọ́ ẹ̀wọ̀n ó ti jí padà. Farida mi. àti Farida tó kẹ́wọ́n bíbá yìí ẹ̀wọ̀n stars ọ̀kú mọ́ ó ti jí. sọmọ kan tó ń sọ báyìí. mo mọ̀ kan tí mo sọ mo fojú mi mo fi rí láti Farida báyìí èrò pọ̀ ní wọn kú mọ́. òrókò àìsí rẹ báyìí. bẹ́ẹ̀ ni mo ṣe rí wọn mo rí wọn. ṣé o mọ̀ kan tí mo bà mí nú jẹ́ ni. ṣé o mọ̀ kan tí mo ń sọ mo fojú mi rí wọn báyìí ni. Bismillahir Rahmanir Rahim. kí la fẹ́ ṣe báyìí. ẹ̀wọ̀n ṣé ó jẹ́ kàyéfì fún mi torí mo tẹ̀ rí wọn báyìí mo rí àǹtí Farida báyìí. orí báyìí. mo rí wọn èrò òrókò àìsí rẹ báyìí. ṣé o mo rí wọn. èèyàn kú after 3 to 4 days ó wà lọ wókù ẹ ó tún wá jí padà. no ṣé mo sọ wípé ọlọ́run kan ló lè pààyàn tó lè jiyàn ni. èèyàn lọ sójú ogun ó lóun pé èèyàn 6 ó dé àníró ló ń pa lójú ẹsẹ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ ló ti tẹ ọmọ adìyẹ 6 pa tójú wọn ò bá tiẹ̀ tó tójú ogun ṣojú wọn ò tó yìí tó ṣẹlẹ̀ ńlẹ̀ ni
come on face sórí kò sí nǹkan kan okay kò sí nǹkan kan tí kò lè ṣẹlẹ̀ as far as this earth is concerned kò sí nǹkan kan tí kò lè ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tí kò possible. my dear ẹ̀yin góńgó báyìí ni mo wà torí wọ́n léèyàn kú sómi wọ́n sọ pàtó odò tó kú sí kò sí sacrosanct news tó fún wa ní details nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀bẹ̀rẹ̀ nǹkan tó bá rí òun ló máa sọ. ẹ wo babes kò tí ẹ kí n máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ rárá torí àṣírí ni in fact èmi ni mo mú wọn lọ síbẹ̀ ojú mi báyìí òun ni wọ́n pa ojú mi òun ni wọ́n sin ojú mi lọ jí kódà kò fẹ́ tètè jí tó lè dín kí èèyàn kọ́kọ́ má sọ pé nǹkan kan ò possible o ìtìkà kó má gbọ́ rí àbí kó má rí rí tó bá sọ fún mi pé ọmọ tuntun jábọ́ látọ̀hún bí ẹja ṣe máa jábọ́ tójú bá rẹ̀ ọ̀la ìmọ̀ àbílẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé nǹkan ń bẹ lẹ́yìn ìgbà yẹn ayé kù síbí kan o ẹ jọ̀ọ́ lẹ́yìn ìgbà yẹn kí wàá ló tún ṣẹlẹ̀. àní wọ́n wá mú ọkà bàbà wọ́n wá ní kó fọwọ́ sí ẹ̀ kó fi bù sínú aṣọ funfun wọ́n wá ka ọkà bàbà yẹn gbogbo ẹ̀ wá jẹ́ 120 wọ́n wá ní iye ọdún tó máa lò nìyẹn 120 years. no ẹ dúró náà ṣé 120 gangan ọdún tó máa lò ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí wọ́n tún bá fi kún tó ti lò tẹ́lẹ̀. mo fi wọ́n ẹ̀yìn náà. hello ẹ jọ abízi. ẹ wo kó ló má jẹ́ ká rí nǹkan tó ju ọjọ́ orí wa lọ kódà nǹkan bẹ èmi kò ṣe ìgbà pé ayé kù síbì kan ni. ayé kù síbì kan ayé kù síbì kan lóòótọ́. bẹ́ẹ̀ni a máa ní kó mú wa jáde. òótọ́ náà sọ. ọ̀rẹ́ mi ní nǹkan àdẹ̀mú lọ síbì kan kó wá níbi kan tá à ń mú wa lọ. ọ̀rẹ́ mi lẹ́yìn náà kọ́kọ́ oníṣẹ́ gbogbo wa. èmi gbogbo fúnra mi ọmọ Ìlọrin ni ọmọ bí tí mo ti rìn sí. màmá o so can I be your problem? Can I? wọ́n máa ń ti pọ̀ jù náà. Abeg. àdúrà lọ́kọ̀ agbára kan Yorùbá ìsìtẹ̀jẹ́ tó Farida, kí ló wá ṣe láàrin wa? ṣebí ara yín náà ni mí wọ́n darapọ̀ mọ́ yín ni. Auzubillahi minash shaitani rajim. Farida, ó ti dé ní ẹ̀kọ́ láàrin wa. Bẹ́ẹ̀ ni, wáṣọ tí gbogbo wa wọ̀ funfun báláwú kó wá wo nǹkan tí wọ́n wọ̀ ó ti lábà wọn lára. ṣebí apá bíbá yìí ṣì funfun apá bíbá yìí nìkan ló dúdú máa gbìyànjú láti jókòó tì í bó tiẹ̀ jẹ́ kí n wọ́ ẹgbẹ́ kan kí n dúró. Auzubillahi minash shaitani rajim. Farida, ó padà lọ sọ́dọ̀ àwọn tó fún ọ ní aṣọ dúdú ni ó ti dé ní ẹ̀kọ́ láàrin wa ó ò lè wá sí ìjọ wa mọ́. báwa o èmi máa lọ yẹ Auzubillahi minash shaitani rajim. Auzubillahi minash shaitani rajim. Àlàáfíà pẹ̀lú
pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ madam. Ẹ pẹ̀lẹ́. I know. You'll be fine. Ṣẹ́gbọ́. Ẹ pẹ̀lẹ́. Aunty, mọ́mí ńkọ́? Inú ìwọ lọ wò lọ́fíìsì. Oh, really? Yeah, èmi mo ní kọ́ rí mi. Màá rí wọn. Ṣẹ́gbọ́, she'll be fine. Ṣẹ́gbọ́, ẹ pẹ̀lẹ́. Sorry, you'll be fine. Ṣẹ́gbọ́. I'm not fine. I know. Not fine at all. Ẹ jẹ́ kí n rí mọ́mí Ṣẹ́gbọ́. Ẹ kú tọ́jú. Ẹ pẹ̀lẹ́, she'll be fine. Dókítà, ìjọ, kí ni ìpẹ́ Any sùúrù, I'm aware of that. But mọ́mí náà mo fẹ́ rí sìn. À sọ̀rọ̀, nǹkan tó bá kù tá máa ṣe, à ṣe, Ṣẹ́gbọ́. Ẹ ṣàkó tọ́jú. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Lele, má sọ kọ̀ọ̀kan náà, má sọ kọ̀ọ̀kan. Ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ní mà. Mi ò wá mọ̀ bó ṣe máa rí lára yín. Torí ọ̀rọ̀ tó fẹ́ bá yín sọ yìí, ó fẹ́ lòdì díẹ̀ sí òfin iṣẹ́ wa yìí. Fẹ́ lòdì díẹ̀ sí. Ṣé rí ọmọ yẹn Ọlọ́run á fún àlàáfíà? Àbí àṣẹ. Ọlọ́run á fún àlàáfíà. Lẹ́yìn náà bá rí mà, ẹ̀rí bó ti lò bí oṣù 2-3 kan bí báyìí. Tí kò dẹ̀ fẹ́ sí improvement tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣé rí nǹkan tí mi fẹ́ sọ fún yín ni pé gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe dàgbà yìí, tún fẹ́ ju àwọn tó ju àwa lọ. Èmi ò bá fẹ́ dálábàá fún yín pé bí a kì í gbé kúrò lọ́dọ̀ wa yìí. Dókítà, kí n gbọ́mọ̀ mi kúrò lọ sí mítù yín. Ẹ má ṣe mi fún ìwọ ló wà gbé lọ. Ẹ ṣe níṣe Yorùbá mi ò bóyá yín ẹ tẹ̀sẹ̀ lè bọ̀. À ń gbìyànjú kẹ́yìn náà dẹ̀ rí tójú yín tó. Ṣùgbọ́n ṣe mọ̀ Yorùbá sí Yorùbá èmi kàn gbà yín níyànjú ni. Ẹ bá sì fẹ́ fi wọ́n sílẹ̀ bọ̀ mo gbà yín níyànjú ẹ bá gbé wọn kúrò. Èyí ò dá orí mi ti gbogbo. Orí mi burú gidi gangan ni. Ayé mi tún bàjẹ́. Ayé mi bàjẹ́. Madam, ẹ má ṣe yẹn. Orí mi dàrú. Àdúrà. Ọlọ́run bá fún lálàáfíà. Ara mi gan tí ẹ wá gbà kíní ìmọ̀. Èmi gan ti dá láàárẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. A tó tẹ̀sẹ̀ lé mọ́. Ẹ ṣeun. Fásánmi. Ó dàbà. Kásán. Kásán. Jọ̀ọ́ bàbá ńkọ́? Bàbá. Mo ti ń try nọ́mbà àwọn kò lọ. Bàbá máa sick mà ni. Sick. Wọ́n ṣáà wà nílé. Ilé ń bo. Ọ̀rọ̀ nǹkan tó ń ṣe bàbá ẹ̀ ṣe pé wọ́n wà nílé. Bàbá ò sí Nàìjíríà mọ́. Ó dà gan ìkan lára àwọn ẹ̀gbọ́n mi tó wà ní India lọ. Ó ló wá sí Nàìjíríà bí tó gbé bàbá lọ. Wọ́n ti gbé bàbá lọ. Kọ́ má dé báyìí o. Stroke. Bá a ṣe rí náà nìyẹn. Àti òsì o. Mo ti ń pè wọ́n, mo fẹ́ rí. Kásán. Báwo la ṣe lè rí bàbá báyìí? Inú ó lè di ẹ. Bàbá ò sí ní Nàìjíríà ara wọn ò yá. Tí ìbá yẹ pé wọ́n gbé wọn travel gan. Ẹ wo ẹlẹ́kọ̀ọ́rùn ọba ti polówó fún wọn. Ojoojúmọ́ la sì ń bẹ Ọ̀rúnmìlà pé kọ́lọ́ ọmọ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn sí ibi tán wà lọ. Irú kí ló wá ṣẹlẹ̀ báyìí o? Ṣé kò sí wàhálà? Ọ̀rọ̀ ọ̀rẹ́ mi yẹn ni ò yá. Àbọ̀ngàn kan tèmi ló gbà yín Àǹtí Bíọ́lá. Ní tí màá sọ fún yín nìsín ojú pé kẹ́ ẹ wá lọ síbòmíì kẹ́ ẹ wá bàbá lọ́wọ́ mi lọ. Ṣé rí Àǹtí Bíọ́lá torí irú ẹ̀yìn tẹ́yìn náà jẹ́ sí wa. Èmi ò júwe ibì kan fún yín ọ̀rẹ́ bàbá wa ni.
tó ti yé yín Fágbàmílà ló kọ wọn ṣé rí babaláwo yìí ọ̀yanrantí kódà kò sí ní tán dáwọ́lé tí ò jù ṣe. ẹ ó dàbọ̀ àtìmọ̀ yìí wa. ìyá béèrè dáadáa kí ló ṣe wọ́n. wọ́n tẹ̀ ìwọ lọ́dà. akọ́dá ayé ìbà o aṣẹ̀dá ọ̀run ìbà ìbà Olódùmarè o Ọ̀rúnmìlà ìbà rẹ o báńkẹ́wìn ọ̀wá àráwì ẹni ọ̀wá ayé dáràn ìbà ìbà Olúwo ìbà Pènà ìbà Ojúgbọ̀nà tí kọ́mọ nífà ojú àlá iwájú ọpọ́n awoníṣe ẹ̀yìn ọpọ́n awoníṣe olùmúlọ̀tún ọlọ́kànràn òsì àárín ọpọ́n gbangba ìta ọ̀run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọmọ aráyé ń pè lálápò kan orí ẹ̀ láti dá o orí rẹ̀ láti tẹ̀ mọ́ fi bí péré mọ́ fi rí pé bí mọ́ fòlòlò fọ́hùn bá a bá fẹ́ mọ lójú àríran ìta àfẹ́ báyìí báyìí níwò fún ẹ̀ ire. ojú wo ni. ìtura méjì ni bàbá. ọ̀kàrẹ̀ sáwò. Ifá ní àwọn labalábá ló tẹ fárire sójú omi àwọn kànáńkórí tápà awẹ̀wú bọ̀nàbọ̀nà wọ̀lú ògbólógbò àjìfà bírímù àwọn náà ṣe fá fún Ọ̀rúnmìlà níjọ́ tí òtúrá méjì gbére bàbá dé lóde ọ̀run Ọ̀rúnmìlà lóde ìwùrẹ̀sà Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tòun bá ní òun ti dégbé gbédè wọ́n ní kí ni wọ́n ń ṣe níbẹ̀ wọ́n ní wọ́n ń gbé èèyàn dè mọ́lẹ̀ ní òun ti dégbé otúdè kí ni wọ́n ń ṣe níbẹ̀ wọ́n ń tú àwọn èèyàn sílẹ̀ ní wọ́n láwọn ìwé ló ń tú àwọn èèyàn sílẹ̀ wọ́n láwọn ìyàmí àpàkẹ́ àlàkẹ́ alágógódé ló ń tú àwọn ènìyàn sílẹ̀ wọ́n ní tó bá di àwọn ìyàmí àpèkẹ́ àlàkẹ́ alágógódé ta ni yóò tú wọn sílẹ̀ wọ́n lọ́mọ ọmọ kú ayé àwọn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ àwọn ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ni yóò tú wọn sílẹ̀ àwọn wo lọ́mọ kú ayé àwọn wo lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ àwọn awo ni Ọ̀rúnmìlà ní tọ́nà bá dín máwọn awo ta ni yóò tú wọn sílẹ̀ wọ́n ní pé àwọn emèrè ni yóò tú wọn sílẹ̀ tí wọ́n bá ti ránṣẹ́ pa àwọn emèrè kí wọ́n wá tú wọn sílẹ̀ tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n ò rí wọn tú sílẹ̀ wọ́n rántí pa àwọn wòlíì ìlú kí wọ́n wá tú wọn sílẹ̀ táwọn wòlíì ìlú bá ṣe tí wọ́n rí wọn tú sílẹ̀ ta ni yóò tú wọn sílẹ̀ wọ́n ní wọ́n wá parapọ̀ wọ́n ní kí wọ́n pe àwọn àfáà kí wọ́n parapọ̀ kí wọ́n wá dífá tí wọ́n bá dífá wọ́n dìfó òtúrá méjì wọ́n sì kífá náà pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọlọ́run ọba lọ́ba jíni lọ́ba pani lọ́ba mọ́ni lọ́ba sẹ́ni lọ́ba túni lọ́ba dẹni lọ́ba rí ni òun gangan ni egbò túdẹ̀ tó ń tú àwọn ènìyàn sílẹ̀. ọ̀kàrẹ̀ ọ̀kùmọ̀dé ẹ̀yìn ìyá àbúrò níbi tá a gbé tìrí òtúrá méjì Ifá ní ẹ̀bá ti mọ ibi tó yẹ kẹ́ ẹ gbé ọmọbìnrin yìí lọ ní bóyá ìbá ti gbádùn ní tí Ifá ń sọ fún mi ní ìsìn ni pé ẹ wàá gbé ọmọ yìí lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí tẹ́ ẹ bá ti lè gbé dọ́dọ̀ wọn gbogbo ohun tí wọ́n bá ti ṣe yóò bọ́mọ yìí lára mu ńlẹ̀ bá yin babaláwo ni babaláwo bá yin Ifá ní Ifá bá yin Olódùmarè lọ́rọ̀ ẹ̀ bá dayọ̀ ó ṣe rí nù ẹ tara ṣàṣà kẹ́ ẹ ṣe tẹ́ bá ti ṣe ọ̀rọ̀ yín dayọ̀ ọ̀kàrẹ̀ ọdẹ yìí. Abdulhakeem ọgbọ́n tí bàbá wí ni ọ̀dọ̀ àwọn àáfàá láti padà sí. ẹ làbọ̀ yìí làbọ̀ ṣiṣẹ́. ẹ yà ẹ tara ṣàṣà ẹ lè ṣe bí fáṣe ní ẹ ṣe ẹ káre yọ gbádùn o. kábíyèsí rẹ ọba ọlọ́run kábíyèsí rẹ ọba ọlọ́run kò lórogún kò lọ́ba kan kò tún lẹ́nì kejì kábíyèsí rẹ ọba ọlọ́run ìkápá sánmà méjèèjì tìrẹ sani kábíyèsí rẹ ṣebí kápá ilẹ̀ méjèèjì tìrẹ ní kábíyèsí rẹ ọlọ́run fẹ́ pẹ̀rú rẹ̀ o ẹ fẹ́ dì í lọ́wọ́ kábíyèsí rẹ̀ kò lórogún kò lọ́ba kan kò tún lẹ́nì kejì kábíyèsí rẹ̀. adé ọpẹ́ fún ọlọ́run a sì ká tìgẹ̀ fún aláyé lọ́rùn àmẹ́lì máa. sallallahu alaihi wasallam. ẹ̀yin èèyàn yìí ẹ máa burú pọ̀ o ẹ̀gbọ́n lójú ara yín náà nù ọlọ́run fẹ́ nǹkan ẹ̀yin ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ wá ń lọ ṣe tí máa bí ọlọ́run bá nójú ẹ̀ ń wórogún pẹ̀lú ọlọ́run
ẹ ń lọ ṣẹbọ sọ́lọ́run ọba nítorí ìtọ́lọ́run ọba ni tó ṣe pé ẹ̀bùn rẹ̀ ni tí máa fún ẹrú bàbá wù ẹ wá ń sáré káàkiri nítorí nafsu ẹ̀mí tó ṣe pọ́lọ́run ní fún yàn bẹ́ẹ̀ mi ṣe ń dẹ́ra ẹ̀dá ọlọ́run ló mọ̀ nígbà oyún bá wà ní oṣù 4 àtọjọ́ 10 tọ́lọ̀ máa ń fẹ̀mí ṣẹ̀dá lára tí wọ́n tún kọ kádàrá ẹ̀ ni wọ́n ti kọ kádàrá ní tàdó lò níjọ́ tí ó dàyé níjọ́ tí ó kò ń bẹ̀ ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí ni wọ́n ń lo mọ́tòmọ́tò ẹ̀ nílùú kàárù rẹ̀ lórí ẹrú ẹ̀ ọ̀dà tí òye yẹn jẹ́ fi yé yín nígbà tí Farida ọláwọn alákan tó bà lẹ́rù ipò ti ṣe àwọn ẹ̀dá kan nínú ayé tó wá bà lẹ́rù ló wá bá wa pípé tọ̀ bó lòun ó ṣe tọ̀ àwa fún ní ọ̀pá istighfaru bí ẹ ti bẹ ọlọ́run istighfaru yìí la fún déédéé tó fi yẹ kó ṣe ní májẹ̀mú òun náà lọ́jọ́ 3 fẹ́ni tó bá jẹ́ sí wípé kódà bẹ́sẹ̀ èèyàn bá tó kọ̀ǹténà tí wọ́n máa já ní ilé tí máa jẹ́rù dé sí tó bá dé láti òkè òkun kẹsẹ̀ yìí ò tó bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ṣe kọ́ ọjọ́ 3 èyí tí ó fi lo ọjọ́ 3 tí ṣe májẹ̀mú àdúrà istighfaru yìí ọlọ́jọ́ 3 ọjọ́ 7 ló fi bẹ ọlọ́run látara wípé kọ́lọ́run forí yìí òun torí ẹ̀ṣẹ̀ yìí ó tóbi pọ̀ lójú ẹ̀ ẹrú ọlọ́run ní tí lọ́jọ́ sìn fọ́lọ́run lòun wá tó dápa lójú ọ̀nà àti bẹ ọlọ́run yìí ló fi wá wò wípé kó wọn sì yín sí gẹ̀fàrù láti lè wá àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba pé ọjọ́ 3 tó ní kó wọn fi sẹ́yìn ẹ jẹ́ kó wọn ṣe lọ́jọ́ 7 bó ń bá ṣe lọ́jọ́ 7 bọ́yọ́ ọlọ́run forí ẹ̀ṣẹ̀ òun jẹun torí ẹ̀ṣẹ̀ yìí ó tóbi pọ̀ lójú ẹ̀ pé ṣé sí gẹ̀fàrù ọjọ́ 3 tí ẹni kó wọn sáyìí ṣé yọ̀ wá gbé bí èyí náà ló ṣe tọ́lọ́run fi wá ká gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ńlẹ̀ pátápátá yányán kódà gbogbo ẹ̀ṣẹ̀ tí ó bá tún wà máa ṣẹ̀ pátápátá yányán ọlọ́run bá ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì èyí lọ́lọ́run fẹ́ fi ká irú ẹ̀ kó ńlẹ̀ lẹ́yìn wá fẹ́ lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti lọ sọ wípé kí nǹkan wọn ṣe é ṣe ọlọ́run bá àmẹ́rú ẹ̀ ńlẹ̀ ẹ dákun sẹ́yìn lẹ́ni ni ìbọ́lọ́run ló fi fún yín gbogbo yín pátá ẹ̀ mọ̀pádé ọlọ́run balẹ̀ nìkọ̀ọ̀kan yín ni ebílẹ̀ lọ́lọ́run bá fẹ́ fi kálẹ̀ lẹ́yìn wá lọ lọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín pé kẹ́ ẹ lè gbìyànjú kí nǹkan wọn ṣe é ṣe àwọn tẹ̀sí lọ bá ọlọ́run kúkú kún wọn pẹ̀lú gbìyànjú wọn wọ́n sì wá lọ ra ọdún fún un wípé kó lè lọ gbé 100 ọdún tí ṣe 120 years láyé irun wa bí ọlọ́run ní sáà tí ọlá ẹ̀ ọlọ́run á fẹ́ fi àjùlọ tó ní wọ́n fẹ́ fi hàn yín wọ́n wà ala kulli shay'in qadirun alágbára lórí gbogbo nǹkan ọwọ́ á dé àìsàn sí 100 ọdún tẹ́ kúkú rà fún yóò kúkú lò àmọ́ ń gbà tó bá jẹ́ sí pé orí kọ̀bà olè ní yóò ti lò ó onírúurú fòníkú fọláǹdé ní ọlọ́run fi dà ìsàn sí kò sí nǹkan táwa lè ṣe o sí ju yípo ká máa bẹ ọlọ́run bá náà lọ bàbá wù yóò forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn bá tún wù náà ó lè pé bí èsì máa bá lọ náà nù àwọn ní nǹkan tá a lè ṣe ọlọ́run ọba yìí ọba alágbára lórí gbogbo nǹkan ni èyíkéyìí tọ́lọ́run ọba ṣe ń bẹ̀ àgbà fún náà ni o àkànní dá ọ bíbí ọlọ́run ọba dúró láti máa wá ṣe istighfaru láti máa ṣe la ilaha illallah láti máa bẹ̀ láti máa wọ́n ṣe pẹ́pẹ́ fúrúfú ọlọ́run ọba yóò ṣàánú wa lórí ẹ̀ ọlọ́run fún lálàáfíà. ẹjọ ẹjọ ẹ bá mi bẹ̀ ọlọ́run ẹ bá mi ṣàlàyé fọ́lọ́run pé ìnira ẹ̀ ó ti pọ̀ jù mi ò gbàdúrà mi rárá mo tún fún gbogbo àwọn tó ń gbé mi kiri ní wàhálà ẹ bá mi sọ fọ́lọ́run pé mo fẹ́ 120 years mọ́ tó bá jẹ́ ọlọ́run fẹ́ mú mi lọ ni kó jọ kó mú mi kúrò láyé yìí kódà kí n má wà lójú ọ̀nà tẹ́mi lọ́rùn ju irú ipò tí mo wà yìí lọ ẹjọ́ ṣé wọ́n ẹ bá mi bẹ̀ ọlọ́run gbogbo ẹ̀yin náà ẹ bá mi bẹ̀ Ṣeun
káwọn bá mi bẹ̀ Ọlọ́run kọ́ ló ń lè gbọ́. Ṣé Ọlọ́run gbọ́? Ṣé èmi lọ dáadáa o. Èmi mo dá gbogbo kìíní ilẹ̀ kì í kú sí pé lóhun ò fi wọ̀n mí. Gbogbo ẹran lóhun fi yànyàn náà ló fi wọ̀n mí, mo rí kèrékété dáadáa. Ìfẹ́ fojú sunkún ọmọ ni. Nígbà ó sì jó nìkan náà ní lọ́wọ́ mi, mo ní ìmọ̀ fojú sunkún ọmọ. Àjọ ọmọ mo ṣe èmi mo kó bá a. Èmi ò mọ̀ pé bọ́lọ́run tí ì ṣe tiẹ̀ nù. Ìjìjọ ẹ̀fọ́ lọ́hùn mọ̀ pé yóò wà á padà dàbí ti dà yìí àbí kí wá ní. Ṣé máa fojú sunkún ọ? Nígbà wo wọn ò wá fojú sunkún ẹ̀ báyìí àbá? Ẹ bá ń bẹ lọ́wọ́ ẹ ṣàánú mi. Kálọ́wọ́ mú mi di ẹ ṣàánú mi. Mo sọ̀rọ̀ ọmọ ni. Kó mọ̀ kú ni ìṣéwù. Kó mọ̀ kú ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Farida ó gbádùn. Àbárkọ̀ ọ̀lànà Mahama abẹ́lọ̀ náà ni ọmọ sáré ká aláìláyé bí Aziz nítorí bá wù ní ṣe Ọlọ́run ṣàánú wa a máa bẹ́ náà ni ọ̀làbíbí ànábì Ọlọ́run lànà wa. Àṣàyè tó wá kù síbí kan òun wa máa ń gbé. Ẹ máa gbé lọ náà ni ẹni tó ṣẹlẹ̀ ní wípé àwa níbi à ń lọ ní wáàsí kódà máa kí èmi bí wọ́n ti mọ́ra àwọn yòókù ti pọ̀ tà gan àmọ́ bá dé máa pè ní kán pè yín àbí kémi gbọ́ pè yín fúnra yín ni pé ẹ máa bá mi gbé bọ̀ abẹ́lọ̀ náà ni àwọn òní nǹkan táwa ṣe kọ́ Ọlọ́run náà lábẹ́ ẹ máa gbé lọ Ọlọ́run ṣàánú wa. Owó ẹ̀dá níran ọba mi aláòpá ohun ẹ̀dá níran ohun ẹ̀dá níran ọba mi aláòpá ohun ẹ̀dá níran ọba mi aláòpá ohun ẹ̀dá níran ọba mi aláòpá ohun ẹ̀dá níran. Gbogbo ń tẹ́rù balẹ̀ ṣe kó rántí Allahu ọba mi aláòpá ohun ẹ̀dá